Hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, a kú àsìkò yìí o. Ọjọ́ ìsinmi Olúwa lónìí, òní sì ni ọjọ́ tó kẹ́yìn, ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àwa ìjọ Jesus Lovers Everywhere Life Community Church la gbé ìsìn wá bá wa, àwa olùfẹ́ Jésù káàkiri tá à ń ṣe ìsìn lórí afẹ́fẹ́ lásìkò yìí la gbé ìsìn wá bá wa wípé níbi gbogbo tá a bá wà ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa, kájọ mọrírì rẹ̀, kájọ ṣe Ọlọ́run ní ọba. Níbi gbogbo tá a bá wà yẹ ká ké sí àwọn èèyàn tó wà nítòsí, gbogbo àwọn èèyàn tó káràmọ́sìkí ọ̀rọ̀ Ọlọ́run, tó káràmọ́sìkí iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ ká ké sí wọn wípé ìsìn ti bẹ̀rẹ̀ o, ìsìn ti bẹ̀rẹ̀. Ó lè ṣe díẹ̀ ká tó bẹ̀rẹ̀ lónìí, àmọ́ a ti bẹ̀rẹ̀ lórúkọ Olúwa. Mo fẹ́ ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa, ká mọ rírì rẹ̀, ká mọ rírì rẹ̀ lónìí ọjọ́ Olúwa. Níbi gbogbo tá a bá wà, mo fẹ́ ká fi ọpẹ́ wọlé, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wa, Ọlọ́run tó ń tọ́jú wa. Àti róṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà ló tún fẹ́ tán yìí o. Ọdún yìí a ti rí apá kìíní ọdún yìí. Tá a bá ṣẹ́ ọdún sí méjì, apá kìíní la ti rí yẹn o. A fẹ́ wọnú apá kejì ọdún, láti alẹ́ ọ̀la lọ la máa wọ bẹ̀. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣètọ́jú wa, abiyamọ tòótọ́ ni, abiyamọ tòótọ́ ni, òun ló ń ṣètọ́jú wa, òun lọ́lọ́run wa, òun ló bá wa, òun sì ló ń dúró tì wá, òun ni ò jẹ́ kí a sọkún, òun ni ò jẹ́ ká ní ẹ̀rẹ̀kẹ́ òṣè, òun ni Ọlọ́run wa ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè, níbi gbogbo tá a bá wà, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọpẹ́ la máa dún nínú ohun gbogbo, lábẹ́ bó ti wù kórí. Ọpẹ́ ṣe dandan, ó pọn dandan fún wa gẹ́gẹ́ bí ènìyàn láti dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá wa. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á fi gbogbo ọkàn wa dúpẹ́, ẹ jẹ́ á fi gbogbo ara wa, gbogbo ẹnu wa ká fi dúpẹ́. Dáfídì sọ wípé gbogbo ohun tó bá wà nínú mi ni kí o yin Olúwa lógo, ní ẹ máa yin Olúwa lógo. Ẹ jẹ́ ká yìn nínú ẹwà ìwà mímọ́ rẹ̀, ká yin Ọlọ́run lógo. Àwa tá a bá lè kọ orin ká kọ orin, àwa tá a bá lè kọ orin Dáfídì ká ka orin Dáfídì, àwa tá a bá lè fi ohùn wa, ọpọlọ wa, ohun tá a ní fi yìn ká fi yìn lásìkò yìí. Kò nílò ìtìjú o, níbikíbi tí ìsìn bá ti bá wa lórí gbogbo àgbáyé. Ká la ẹnu wa ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká sọ fún pé ó ṣe lórí bàbá, ó ṣe lórí ìyá, ó ṣe lórí ẹ̀gbọ́n, ó ṣe lórí àbúrò, ó ṣe lórí àwọn òbí wa gbogbo, ó ṣe lórí ọkọ, ó ṣe lórí aya, ó ṣe lórí gbogbo àwọn ọmọ tọ́lọ́run fi fún wa, tó ń bẹ́nu yún tó tá a ti bí sáyé, ó ṣe lórí gbogbo wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Lórí ilé iṣẹ́ wa, lórí gbogbo iṣẹ́ wa gbogbo, ó ṣe lórí okòwò wa, ó ṣe lórí alábàárìn, alábàágbé, alábàáṣiṣẹ́pọ̀, oníbàárà, lórí gbogbo ènìyàn tó ń bẹ nínú ayé wa, ó ṣe lórí ẹbí wa nítòsí, lókèèrè, ó ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kó mọ̀ pé òun dúpẹ́, jẹ́ kó mọ̀ pé òun more, jẹ́ kó mọ̀ pé òun more. Ohun tó o bá dúpẹ́ fún lápẹ́ o, ohun tó o bá kí ń dúpẹ́ fún ó lè má pẹ́. Èṣù lè jàgbà, èṣù lè jí lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun dáadáa tó ti ṣe fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun dáadáa tó ti fi fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tó ti ṣe dáadáa nínú ayé rẹ. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà tó fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìlera pípé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdáríjì gbogbo àìṣedédé. Bẹ́ẹ̀ ni a ò lè mọ̀ rìn kórí má mì ní gbogbo ibi tí a ti rìn, tí orí sì ti mì tó ti yẹ̀, ibi gbogbo tí a ti mọ̀ wípé kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ ń bẹ, àìpé àìyẹ ó ń bẹ ń bẹ. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó dáríjì wá nígbà tá a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, rí ìdáríjì gbà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tí ò ń ka ẹ̀ṣẹ̀ sí, ọba tí ò sàmì ẹ̀ṣẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ò ronú ẹ̀ṣẹ̀ o, Jésù ti yanjú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá kọ̀ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà ni ó ìfẹ́ kí ẹ̀ṣẹ̀ kó là sí ikú fún un. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ò bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ìwé mọ́ sọ pé yóò ṣe rere. Ọlọ́run fẹ́ ká ṣe rere, ó fẹ́ràn wa ju gbogbo bí a ṣe fẹ́ràn ara wa lọ. Nítorí náà mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tí ó sàmì ẹ̀ṣẹ̀, ọba tó ń wò wá sàn nínú gbogbo àìlera gbogbo, ọba tó ń dáríjì wá, ọba tó mú wa rí ojoojúmọ́, ọba tó mú wa rí ojoojúmọ́, láyọ̀ àtàlàáfíà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká gbé ohùn ọpẹ́ wa sókè sí. Bẹ́ẹ̀ ni, bí gbogbo orin wa bá jẹ́ kìkì ahọ́n, kò tó láti yin Ọlọ́run o, kò tó láti yin Ọlọ́run. Ọlọ́run ó ṣe, Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ̀gá. Lónìí la yìn ọ́, bó tiẹ̀ mú ojú wa rí Sunday, ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù kẹfà yìí. A yìn ọ́, a gbé ọ̀gá. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa.
ọpẹ́ ẹ̀yìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, níwọ̀nba àkókò tó fi fún wa lónìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó kọ sí wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó tún wa ṣe, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó kọ sí wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó tún wa ṣe. Bàbá, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó yé wa. A wà nínú ìdánilẹ́kọ̀ọ́ àkórí ohun tí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lórúkọ Jésù fún ìdàgbàsókè wa nínú ẹ̀mí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó yé wa kí ó sọ wá di odindi lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ gbàdúrà kan fún wa kí a tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí. Ẹ mọ̀ wípé oṣù tá a wà yìí tó ń lọ sópin yìí, oṣù ìyọ́nú la pè é, nípa ìmísí Olódùmarè, nípa ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Gbogbo àwa tá a wà lábẹ́ pẹpẹ yìí, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, lábẹ́ ìpè yìí, oṣù ìyọ́nú ni. Ohun tí mo fẹ́ sọ sínú ayé ẹni tó ń gbọ́ mi lónìí ni wípé Ọlọ́run á yọ́nú sí ẹ. Ìyọ́nú Ọlọ́run làgbà nínú àánú Ọlọ́run. Mo sọ jáde sí ọ wípé Ọlọ́run á yọ́nú sí ọ. Gbogbo ohun tó ń retí lọ́dọ̀ Ọlọ́run nípa ìyọ́nú ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo èròǹgbà rẹ ní rere níwájú Olúwa lọ́dọ̀ Olódùmarè nípa ìyọ́nú Ọlọ́run á tẹ̀ ẹ́ lọ́wọ́. Ní gbogbo ọ̀nà tọ́ta rò pé òun ti ṣe kíni, òun sọ pé aláyé, òun ti ṣe kíni, òun ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ, nípa ìyọ́nú Ọlọ́run lórúkọ Jésù gbogbo iṣẹ́ ọ̀tá yẹn ó dòfo. Mo ní gbogbo iṣẹ́ ọ̀tá rẹ nípa ìyọ́nú Ọlọ́run ó parẹ́ níwájú rẹ láti àkókò yìí lọ. Kí á tó rí oṣù titun, ká tó rí oṣù titun, ó yá ó máa ṣe kíni, ó máa rẹ́rìn ayọ̀. Ká tó rí oṣù titun, Ọlọ́run á múnú ẹ̀dùn. Nípa ìyọ́nú Ọlọ́run ìtàn rẹ á yí padà sí rere. Nípa ìyọ́nú Olódùmarè ìtàn rẹ á yí padà sí rere. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà lórúkọ Jésù Olúwa wa. Ìwọ tó bá rà mí ẹ̀ṣẹ̀ tó lárinrin lórúkọ Jésù Olúwa wa. Ìdánilẹ́kọ̀ọ́ tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá tá a fẹ́ bára wa sọ nípa ìmísí Olódùmarè àti ìtọ́ni ẹ̀mí mọ́ lónìí, òun ni ohun tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Kókó ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí ni kíkọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀, èyí tí a máa tẹnu mọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀mí. A máa tẹnu mọ́ ọ̀rọ̀ nípa àwọn ẹ̀mí. Oríṣiríṣi ẹ̀mí ló ń bẹ nínú ayé. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ẹ̀mí ló ń bẹ nínú ayé. Ẹ̀mí sì ni ló ń ṣàkóso ohun tí tá à ń fojú rí. Ẹ̀mí ló ń ṣàkóso ìrírí. Ẹ̀mí ló ń ṣàkóso ohun tá à ń fojú rí. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Tẹ́ bá ti gbọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá ti kọjá ipá ènìyàn, tó bá ní ẹ tẹsẹ̀ lé bọ́, ohun tó ń sọ fún ẹni wípé kó lọ bá àwọn tó mọ̀ nípa bí wọ́n ti lè bá àwọn ẹ̀mí sọ̀rọ̀. Àwọn tó mọ̀ nípa bí wọ́n ṣe lè wọnú ìjọba àwọn ẹ̀mí láti lè mú ìyanjú wá sí ìṣòro. Níbi tí ogun bá ti dé bá ènìyàn, níbi tí ogun bá lè dé, wọ́n bá ti sọ fún wọn pé ogun yìí lé ẹyẹ tẹsẹ̀ lé bọ́. Kí náà ń pè ní tẹsẹ̀ lé bọ́? Ó ń sọ fún wa wípé ká lọ bá àwọn tó mọ orúkọ tí ẹ̀mí ń jẹ́, àwọn tó lè tipasẹ̀ ẹ̀mí ara wọn dàpọ̀ mọ́ àwọn ẹ̀mí kan láti mú ìyanjú bá ìṣòro, láti mú kí ogun kó ṣẹ́, láti mú kí ìpadà kó wá. Lónìí a fẹ́ sọ nípa kíkọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀mí. A gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀bùn tàbí ká ní gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ ìdàgbàsókè wa nínú ẹ̀mí, ohun tá à ń pè ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ó lè láyé yìí kọjá kó o ní ìbárípọ̀ pẹ̀lú àwọn ènìyàn láì ní orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀, nítorí pé àwọn ẹ̀mí ní ń ṣàkóso ìrírí, àwọn ẹ̀mí sì ní ń ṣàkóso ohun tó ṣe fojú rí. Bóyá o gbàgbọ́ àbó gbàgbọ́ kò yí padà o. Gbogbo ohun tá à ń rí lónìí ó ti pàṣẹ àkóso àti ètò àwọn ẹ̀mí wá. Bẹ́ẹ̀ ni, ibi tó ti wá. Kí ló dé tá ṣe ń gbàdúrà? Torí à ń bá Ọlọ́run bàbá ẹ̀mí sọ̀rọ̀ ni. Kí ló dé tá ṣe ń gbàdúrà? Kí ló dé tí àwọn bàbá wa tó mọ̀ nípa ẹ̀sìn ìbílẹ̀ tó ṣe ń rúbọ, tó ṣe ń pọ̀fọ̀, tá ṣe wọnú igbó kìjikìji, tá ṣe máa ṣe oríṣiríṣi nǹkan? Wọ́n ń bá àwọn ẹ̀mí lò ní, wọ́n ń bá àwọn ẹ̀mí sọ̀rọ̀, wọ́n ń bá àwọn ẹ̀mí dàpọ̀. Kí ló dé tí ó ṣe dàbí wípé ìpàṣípàrọ̀ máa ń ṣẹlẹ̀ nígbà tí ó bá ní ṣe pẹ̀lú àwọn ẹ̀mí? Nítorí pé wọ́n fẹ́ kí àwọn ìrírí kan yí padà, wọ́n fẹ́ kí àwọn ìyanjú kan wá sí àwọn ìṣòro kan, wọ́n fẹ́ kí àwọn ẹ̀mí ihun tó ti ṣe níbì kan kán ṣe kíni, kán yí dà, kán yí padà ni. Nítorí náà àwọn ẹ̀mí ń bẹ nínú ayé. A fẹ́ sọ bí a ṣe lè mọ irú àwọn ẹ̀mí tó ń ṣàkóso àwọn ìrírí tá à ń rí. A fẹ́ sọ bí a ṣe lè mọ irú àwọn ẹ̀mí
èyí tó wà láyìíká wa. A fẹ́ mọ bí a ṣe lè mọ àwọn ẹ̀mí tó wà nínú ẹni tá a fẹ́ ta pè níyàwó, bí a ṣe lè mọ àwọn ẹ̀mí tó wà nínú ẹni tá a fẹ́ ta pè lọ́kọ, bí a ṣe lè mọ nípa àwọn ẹ̀mí tó wà nínú ẹni tí a pè lọ́rẹ̀ẹ́ tàbí ẹni tí a tiẹ̀ pè lọ́tàá. Bóyá ẹni tó ń rò pọ̀tá rẹ ni ọ̀rẹ́ rẹ gan ni, bóyá ẹni tó ń rò wípé ọ̀rẹ́ rẹ ni òun gangan lọ̀tá rẹ. Báwo ló ṣe mọ̀ yàtọ̀ tí ò bá ní orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀? Kí là ń pè ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀? Òun ni ìmọ̀ ẹ̀mí yàtọ̀ jẹ́ agbára àtọ̀runwá láti mọ ìyàtọ̀ nínú ohun tí Olúwa ń sọ àti ohun tí Olúwa ò sọ, nínú ohun tí Olúwa ń ṣe àti ohun tí Olúwa ò ṣe, nínú ẹni tọ́lọ́run rán sí àti ẹni tọ́lọ́run ò rán sí ẹ. Agbára orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nìyẹn. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ló máa jẹ́ kí ọkàn rẹ gbóná nígbà tí o bá gbóhùn Olúwa Ẹlẹ́dàá rẹ, láti jẹ́ kí ọkàn rẹ gbóná kí ó wárìrì fún Olúwa Ọlọ́run Ẹlẹ́dàá rẹ. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nìyẹn. Ó jẹ́ ìmọ̀ ohun tó gbọ́dọ̀ mọ̀ ní ta ṣe ń pè ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ó gbọ́dọ̀ mọ̀ ìyàtọ̀ tó wà láàrin àwọn ẹ̀mí tirẹ̀ àti ẹ̀mí tẹlòmíì, ẹ̀mí tọlọ́run àti ẹ̀mí tí ò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Kọ́tà ń pè ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nìyẹn. Mo ti sọ fún wa onírúurú orí ọ̀fẹ́ àǹfààní tó wà nínú ká ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí. Mo ti sọ fún wa, mo sì tún fi yé wa wípé ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lè wáyé gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí, ó sì lè wáyé gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ ìdàgbàsókè nínú ẹ̀mí. Mo sì ti sọ fún wa ọ̀nà mẹ́ta tí a lè gbà dàgbà nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Àkọ́kọ́ ni wípé ká jẹ́ olóye nínú ọ̀rọ̀ òdodo. Ọ̀rọ̀ òdodo jẹ́ ọ̀rọ̀ òtítọ́, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ awo nínú ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ awo, a gbọ́dọ̀ jẹ́ olóye, a gbọ́dọ̀ jẹ́ òpè. A gbọ́dọ̀ jẹ́ awo, a gbọ́dọ̀ jẹ́ òpè nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá ń sọ nípa ìdàgbàsókè nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ohun tí a máa fi ṣe àṣàrò wa lọ́sàn-án àti lóru. A gbọ́dọ̀ mọ bí a ṣe ń ka ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń há sórí, bí a ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe wà, bí a ṣe ń lo ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ ayé wa. Èkejì ni wípé a gbọ́dọ̀ gbìyànjú àti dàgbà nínú ẹ̀mí. Béèyàn ó sì dàgbà nínú ẹ̀mí, yóò kọ́ ìgbọràn, yóò sì kọ́ láti wo èso ẹ̀mí. Mi fẹ́ tẹnumọ́ eléyìí torí ó níbi tí à ń lọ lónìí. Ẹ̀kẹta ni wípé a gbọ́dọ̀ mọ bá a ṣe ń lépa àṣeyọrí nínú lílo ọgbọ́n ẹ̀mí ní ọ̀nà tó pé lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni kí là ń pè lọ́gbọ́n ẹ̀mí? Ohun tó ti yí ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ̀mọ́ sì ń tọ́ka rẹ sí lójoojúmọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ wọn bó ṣe ń lò lójoojúmọ́ o. Kì í ṣe wípé ìwọ tó jẹ́ ẹni ẹ̀mí wàá máa ṣe nǹkan bí ẹni ara. Irọ́. O gbọ́dọ̀ nípasẹ̀ ẹ̀mí mọ́ tó ń bẹ nínú rẹ kí o máa fi òye ọ̀rọ̀ Ọlọ́run kí o máa fi ṣe ètò ayé rẹ lójoojúmọ́, kí o máa fi mọ bó ṣe máa ṣe ìgbésẹ̀ rẹ, bí ó ṣe máa ṣe ìpinnu rẹ. Nítorí pé ìpinnu yàyànmọ́, bí ìpinnu rẹ tó bá ti tàsé, àyànmọ́ tàsé nìyẹn. Ìwọ tó bá ti ń ṣèpinnu tó wù ẹ́, tí ò jẹ́ kẹ́ mọ́ darí ẹ, tó ò fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, tó ò fi ètò ọ̀rọ̀ Ọlọ́run ṣe, á rọrùn fún ọ̀tá láti mú ẹ. Ọ̀tá ò ní mú wa o. Lágbára Ọlọ́run, ọ̀tá ò ní mú wa. Ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí, òun ni àwọn ọ̀nà méje tàbí ohun méje tí a gbọ́dọ̀ lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ fún nínú ayé. Ohun méje tí a gbọ́dọ̀ lo ìmọ̀ ẹ̀mí yàtọ̀ fún nínú ayé. Òní a máa mẹ́nuba èyí tí mo fi ṣe àkọ́kọ́ nínú ohun méje yẹn. A máa mẹ́nuba ìkànnù wọn. Bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a tún máa mẹ́nuba òmíràn. Ṣùgbọ́n lónìí a máa sọ nípa àwọn ẹ̀mí àkọ́kọ́ nìyẹn. Tá a bá sọ nípa ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ohun tí a kọ́kọ́ gbọ́dọ̀ mọ ìyàtọ̀ wọn ni àwọn ẹ̀mí. Oríṣiríṣi ẹ̀mí ní ń bẹ nínú ayé. Àwọn ẹ̀mí sì ní àṣírí, àmúwáyé àti àmúṣẹ tipátipá. Bá bá rí ìrírí kan, tá bá rí ohun kan lójúkojú, tá bá rí ohun àmúwáyé kan, tá bá rí ohun àṣírí kan tí ó ń ṣẹlẹ̀ níbì kan, àwọn tó ń ṣàkóso rẹ̀ ní àwọn ẹ̀mí. Ó lè wá jẹ́ ẹ̀mí Ọlọ́run tàbí kó jẹ́ àwọn ẹ̀mí mìíràn, ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ wípé àwọn ẹ̀mí wọ́n ṣàkóso ohun tá à ń rí yìí. A máa bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jòhánù orí kìíní Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ kìíní la máa ti bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run láti lóye ohun tá à ń sọ lónìí. Kíkọ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀
ká wá tẹnumọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀mí. A fẹ́ kọ́kọ́ mọ bá a ṣe lè mọ ìyàtọ̀ tó ń bẹ nínú àwọn ẹ̀mí tó ń bẹ nínú ayé. Jòhánù kínní orí 4 láti ẹsẹ̀ 1 kí ló sọ? Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́. Ṣé kò sí nínú Bíbélì rẹ̀? Ó ní kí o má gba gbogbo ẹ̀mí gbọ́ o. Torí tó bá ti gba ẹ̀mí kan gbọ́, ó ti fira rẹ sábẹ́ ipá àti àkóso ẹ̀mí yẹn nìyẹn. Ohun tó bá ti wù ló lè fi ẹ́ ṣe. Ó ní ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́. Gbogbo ẹ̀mí ló pé kò ya ìkankan sọ́tọ̀. Gbogbo ẹ̀mí tó ń bẹnu ayé, ó ní ẹ má gba gbogbo wọn gbọ́ nítorí pé wọ́n ń sọ̀rọ̀ irọ́. Ó ní kí o ṣe nǹkan kan kó tó gba ẹ̀mí gbọ́. Kí ló sọ fún ẹ? Ó ní olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run. Ó ní kó dán wò. Nítorí pé ó ti pera rẹ̀ lálùfáà, ó ní pé kó gbà gbọ́. Torí ó ti pera rẹ̀ ní wòlíì, ó ní kó gbà gbọ́. Torí ó ti pera rẹ̀ ní èèyàn Ọlọ́run, ikọ̀ Ọlọ́run, ìríjú Ọlọ́run. Ó ti dọ́nu, ó wọṣọ funfun, ó ń bẹ lórí òkè, kò ní kó gbà gbọ́ o. Fún gbogbo àwọn tá a fẹ́ràn àti máa lọ láti orí òkè kan sí òkè mìíràn, ó dára láti gbàdúrà. Bí a bá rí àdúrà, a bá rí ẹni tó lè mú ká gbàdúrà dáadáa, ó dára láti fẹ́ràn wọn. Ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣe gbogbo èyí nípa ìtọ́ni ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ní àwọn èèyàn tó ní ìṣòro tó ń lọ sí àwọn ilé àdúrà kankan tó ń lọ káàkiri, nípa ibi tó ti ń lọ káàkiri ni ìṣòro wọn ti pele sí, ló ti wúwo sí, ló ti le sí. Ọ̀pọ̀ nu wọn inú ẹ̀ náà kú sí nítorí pé wọn ò ní orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ó lè jẹ́ òpè nínú ohun ti ẹ̀mí. Ohun tí Kọ́ríńtì kínní orí 12 sọ fún wa ni pé nípa ohun ti ẹ̀mí ẹ má ṣe jẹ́ òpè. Ó lè jẹ́ òpè. Ìwọ tó bá ti di òpè nípa ti ohun ti ẹ̀mí, èṣù á fi ẹ́ jẹun gan. Èṣù á fi ẹ́ jẹun gan. Àwọn alálùpàídà á fi ẹ́ jẹun. Àwọn wòlíì èké, àlùfáà èké, àpọ́sítélì èké, wọ́n á fi ẹ́ jẹun gan. Ìwọ tó bá ti jẹ́ òpè nínú ohun ti ẹ̀mí, kò wá ní jẹ́ ẹ̀bi ẹlòmíì, ẹ̀bi ara rẹ ni. Ìwọ ló gbéra rẹ lọ. Ìwọ ló gbéra rẹ lọ. Ó ní olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run. Ó ní kó dán wọn wò. Kó dán àwọn ẹ̀mí wò, kó wò wọ́n wò, kó wò wọ́n, kó tún wọn wò, kó gbé wọn yẹ̀wò nínú ẹ̀mí, kó gbé wọn yẹ̀wò nípa ọ̀rọ̀ Ọlọ́run bí wọ́n bá ṣe kíni, bí wọ́n bá ṣe ti Ọlọ́run. Nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Àwọn olùkọ́ni èké ń bẹ nínú ayé. Àwọn wòlíì èké ń bẹ nínú ayé. Àwọn kan ti gbéra wọn kalẹ̀ tó ń pe orúkọ Olúwa, ṣùgbọ́n èké ni wọ́n. Ọlọ́run ò mọ̀ wọ́n, wọn ò ṣe ti Ọlọ́run. Ọlọ́run kọ́ ló rán wọn. Bẹ́ẹ̀ nìyẹn lè ránra rẹ̀. Àwọn ọmọ Skífà, àwọn ọmọ Skífà, tá a bá rántí ìtàn yẹn, wọ́n ní pé wọ́n lọ bá àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀mí kẹ́mí lára. Wọ́n lọ sọ pé mo lé ẹ̀yin ẹ̀mí kẹ́mí jáde nípa orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù. Àwọn ẹ̀mí kẹ́mí bá wojú wọn pé wọ́n ń ka gbogbo ẹran tó ní ihò ìgbín yanjú. Ṣáwa náà lè ń bá sọ̀rọ̀. Ṣe báwa là ń ṣàkóso yín, àwa náà lè tún gbéra yín wá bá. Tí ẹ wá gbàṣẹ lẹ́nu wa, ẹ wá dé ẹni ká máa jáde lọ́bì kan. Àwọn ọkùnrin làǹtìlanti 7 ni ẹ̀mí kẹ́mi tó ń bẹ lára ẹnìkan sì lù bàǹtẹ̀. Ó lù wọ́n bí nǹkan, ó já wọn sí òun, ó lé wọn jáde. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni béèyàn ò bá ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀, wọ́n fi ṣe kíni, wọ́n fi jẹun. Àwọn wòlíì èké, àlùfáà èké, wọ́n fi jẹun. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ òun lòògùn ẹ̀tàn jẹ nínú ayé yìí. Bí ayé ṣe ń digbó lọ, bí ayé ṣe ń dògbó lọ, bí ohun ayé ti ń báyé kọjá, bí a ṣe wà lópin ayé tí ẹ̀tàn gbogbo ènìyàn ń pọ̀ sí. Àwọn tí ò ní, tí ìyè wọn ò sí, tí wọn ò sí ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ni wọn mọ̀ wípé ẹ̀tàn jẹ ló pọ̀jù nínú ayé yìí. Bí a ṣe ń jáde lójoojúmọ́ tá à ń wọlé, ohun tá à ń rí jùlẹ̀ tàn jẹ Sátánì tó ń ṣe bí ohun mèremère tó ń tàn sí gbogbo ènìyàn lójú, tó ń gbà wọ́n lọ́kàn, gbà wọ́n láyà, tó ń gbà wọ́n láti jẹ́ kí láti yẹ̀ wọ́n lẹ́sẹ̀ kúrò níwájú Olúwa. Ohun mèremère, ohun ẹ̀tàn jẹ ló pọ̀jù. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ náà nìkan ló lè fi ojú ìjà kọ ohun ẹ̀tàn nínú ayé yìí. Tí ò bá sí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lára rẹ, bó o bá ní orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ọ̀tá máa tan èèyàn jẹ. Bá a ṣe tan Éfà lọ, yóò tàn. Onímọ̀ wípé eléyìí ò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Onímọ̀ wípé àtọ̀dọ̀ ọ̀tá ló ti wá. Bí ò bá sí ìmọ̀ ẹ̀mí yàtọ̀,
nítorí náà ó sọ fún wa níbi pé ẹ máa ṣe kíni, ẹ máa dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run. O kàn lè wò wípé ó ń sọ ohun tó yẹ kó sọ, o kàn lè wò pé ó ń pe orúkọ Olúwa, o kàn lè wò wípé ó ń ka Bíbélì, o kàn lè wò pé ó ń dájọ́ sílẹ̀, o kàn lè wò pé ó ń ṣe gbá ó ṣàwo, kó wá gbà wípé Ọlọ́run ló rán, kó wá gbà pé bẹ́ẹ̀ lọ́lọ́run jókòó sí. Irọ́, o gbọ́dọ̀ dán ẹ̀mí tó ń ṣiṣẹ́ ń bẹ̀, o gbọ́dọ̀ dán wò, o gbọ́dọ̀ gbé yẹ̀wò, o gbọ́dọ̀ lè bèrè lọ́wọ́ ara rẹ, ìwọ tó bá lẹ́mìí Ọlọ́run ní tòótọ́ o, tó bá yẹ pé ẹ̀mí èké ló ń bẹ nínú rẹ, ẹ̀mí ẹ̀tọ́jẹ ló ń bẹ nínú rẹ, tó bá kọ́ ṣe pé kò ń bá wa péjọ ni, tó bá ní ẹ̀mí Ọlọ́run ní tòótọ́, tí ọkàn rẹ ṣe déédéé, tó wà ní tòótọ́ pẹ̀lú Ọlọ́run. Ẹlòmíràn máa gbàdúrà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ òun ẹlẹ́tàn porongodo ni. Ìwọ tó bá ń gbàdúrà tó bá jẹ́ ẹlẹ́tàn, tó bá jẹ́ èké fún ara rẹ, afasẹ́gbèjò ní òun tọ́ra rẹ ni o. Gbogbo ohun tí ó máa rí ohun ẹ̀tàn jẹ́ nítorí pé èṣù ló kọ́lé tí kì í ṣe Ọlọ́run o, èṣù ló ń bá dọ̀rẹ́ kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ò sí níbi rúdurùdu, kò sí níbi tí ẹ̀ṣẹ̀ wà. Ọlọ́run mímọ́ ni. Ìwọ tó bá ń gbàdúrà tọkàn rẹ ò mọ́, tọkàn rẹ ò ṣe déédéé, tó lótìtọ́, tó jẹ́ olódodo, kò sí ohun tó lè máa gbọ́ àbí tó lè máa rí, ọ̀dọ̀ èṣù ló ti wá o. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ̀ yẹn, rárá pa òye tó gbọ́dọ̀ ní nípa ọ̀rọ̀ òdodo nìyẹn. Bí èèyàn ṣe ń dàgbà nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nìyẹn. Ìwé mọ́ sọ fún wa wípé olùbùkún ni fún àwọn ẹni tí ọkàn wọn mọ́, irú àwọn yẹn ló lè rí Ọlọ́run. Oníta ló gborí òkè Olúwa lọ, ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, tọwọ́ rẹ̀ ò bá mọ́, tó yẹ pé ọ̀tọ̀ ni tó ń sọ, ọ̀tọ̀ ni tó ń rò, ó fi tọ́ tuntun tẹ́nu, ó fi dúdú sínú, ọwọ́ rẹ̀ ò mọ́, àyà rẹ̀ ò mọ́, olófẹ́ rí Olúwa, èṣù ló máa rí o. O lè rí Ọlọ́run, Ọlọ́run ò sí ń bẹ o. Ìwọ tí o bá fẹ́ rọ́lọ́ lóòótọ́, tó bá fẹ́ gbọ́ ohùn rẹ̀, tó bá fẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ̀ tó ń ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nínú rẹ̀ kó ṣiṣẹ́ gidi fún ẹ, o máa wà ní mímọ́ nínú ọkàn àti nínú ìṣe, nínú ìwà rẹ̀ àti nínú ìṣe. A ti sọ yẹn tẹ́lẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Gbogbo òye tó gbọ́dọ̀ ní nípa ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ohun tó ti máa ń jọ àwọn ènìyàn lójú nìyẹn wípé ó dàbí pé àwọn gba ìmísí kan pé igbá kan àwo kan, ó ti wá jẹ́ pé ìmísí yẹn ò ṣòótọ́. Èèyàn burúkú ni ẹ́. Ọlọ́run ò ní nǹkan ṣe pẹ̀lú èèyàn burúkú. Ọ̀pọ̀ ènìyàn tó ń gbàdúrà lónìí ló jẹ́ ẹlẹ́tàn, wọ́n jẹ́ èèyàn burúkú, wọ́n jẹ́ èèyàn búburú. Ẹ̀mí kẹ́ẹ̀mí ara wọn gan fẹ́ kọjá ti ẹ̀mí èṣù lọ. Bẹ́ẹ̀ ni ohun tá a máa fi hàn wá lónìí nìyẹn. Gbogbo nǹkan là ń tipasẹ̀ ẹ̀mí darí. Oríṣiríṣi ẹ̀mí sì ló ń bẹ nínú ayé. Kí tó máa ṣàlàyé àwọn oríṣiríṣi ẹ̀mí tó ń bẹ nínú ayé, ẹ̀mí tó ń bẹ nínú ènìyàn náà kó tó gba Ọlọ́run gbọ́, a máa ṣàlàyé ẹ̀. Bẹ́ẹ̀ ni ìpele tí àwọn ẹ̀mí wà lára ènìyàn, torí gbogbo ènìyàn ló jẹ́ ní ẹ̀mí. Kì í ṣe wípé torí o jẹ́ àlùfáà, àbó jẹ́ wòlíì, àbó jẹ́ àpọ́stélì, àbó jẹ́ ajínrere ló ṣe jẹ́ ẹni ẹ̀mí o. Ẹni ẹ̀mí ní gbogbo ènìyàn. Bóyá o ti gba Ọlọ́run gbọ́ àbó ti gba Ọlọ́run gbọ́, o mọ Jésù, o mọ Jésù, ẹni ẹ̀mí ni ọ́. O lè jẹ́ wípé o lè sùn kó lálàá, ẹni ẹ̀mí ni ọ́. O lè máa lọ ibìkan kára kó sọ ẹ́, kíyè kó sọ ẹni ẹ̀mí ni ọ́. O lè dédé jókòó láì gbàdúrà, láì ṣe, láì wo, kí èrò kan bọ́ sí ọkàn rẹ, kó rántí ẹnìkan, kẹ́ni tó rántí sì pè ọ́ lórí aago, ẹni ẹ̀mí ni ọ́ sà. Ẹni ẹ̀mí rẹ ti mú nǹkan kan nínú ẹ̀mí, ẹ̀mí rẹ ti fa nǹkan kan mọ́ra nínú ẹ̀mí. Bóyá ẹni tó fẹ́ pè ẹ́ yẹn ti gbàdúrà kó tó pè ọ́, so o máa rántí rẹ̀ kípe rẹ̀ tó wọlé. Ẹ̀mí rẹ̀ ti mú wípé ẹnìkan ń ṣẹwọ́ sí ọ nínú ẹ̀mí, ẹni ẹ̀mí ni ọ́. Ṣùgbọ́n àwọn tó bá ní Jésù, ẹ̀mí rẹ̀ ó dàbí òkú sí Ọlọ́run, kò sí ìwà láàyè sí Ọlọ́run. Ẹ̀mí rẹ̀ àti ẹ̀mí Ọlọ́run ò lè dàpọ̀. Ìwọ tó bá ti ní Jésù, ẹ̀mí rẹ̀ àti ẹ̀mí Ọlọ́run kò lè dàpọ̀, kò lè jẹ́ ọ̀kọ̀ọ̀kan náà, kò lè jẹ́ ọ̀kọ̀ọ̀kan náà. Ìwọ ò lè gbọ́ ohùn Olúwa. Bó bá tilẹ̀ ń ka Bíbélì, ò lè mọ ohun tó ń kà, kò lè yí ọ, torí ẹni tí ara ò lè wo Ọlọ́run. Ohun ti ẹ̀mí, nípa ti ẹ̀mí la fi ń sọ nípa ohun ti ẹ̀mí. Ohun ti ẹ̀mí yóò jẹ́ wèrè sí ẹni tí ò ń ṣe ti ẹ̀mí, yóò jẹ́ ohun aṣiwèrè sí ẹni tí ò ń ṣe ti ẹ̀mí. Bó ṣe rí nìyẹn. Nítorí náà ni ìwé mọ́ ṣe sọ fún wa pé a jí wa sí Ọlọ́run, a mú wa wà láàyè sí Ọlọ́run nínú ẹ̀mí nígbà tá a gba Jésù. Tó pé nípa ẹ̀mí nìkan la lè fi bá Ọlọ́run rìn, torí Ọlọ́run jẹ́ ẹ̀mí, ẹ̀mí ni Ọlọ́run. Bí àwa kò tilẹ̀ lè rí, bẹ́ẹ̀ ni ẹ̀mí ni Ọlọ́run.
gbogbo àwọn tí ń sìn gbọ́dọ̀ sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́. O lè lọ wà nínú ẹ̀mí kò wà nínú èké pò ń sin Ọlọ́run, ara rẹ ló ń sìn o, ara rẹ ló ń sìn, èṣù sì ló ń sìn, kò ń ṣe Ọlọ́run. Bó o bá ń sin Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀mí àti nínú òtítọ́. Ẹ jẹ́ ká Bíbélì yẹn síwájú sí. Ó ní olùfẹ́ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòólì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Kò sí ẹni tó bá gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, àpọ́stélì, àlùfáà, ajíhìnrere, olùkọ́ni lónìí tí kò ń ṣe wípé nípasẹ̀ ẹ̀mí kan ló ṣe gbéra rẹ̀ kalẹ̀. Ó lè jẹ́ ẹ̀mí ara rẹ̀, kò ń ṣe gbogbo náà ló gbéra wọn kalẹ̀ nípa ẹ̀mí kẹ́mí. Àwọn kan wà ẹ̀mí ara wọn ló gbéra wọn kalẹ̀, ebi ń pa wọ́n, wọ́n wò wípé ó dàbí pé ó wà nínú iṣẹ́ Olúwa, ó dàbí pé táwọn bá mọ bọ́ ṣe ń parọ́, bọ́ ṣe ń ṣèké, bọ́ ṣe lè ṣe màgòmágó àyídàyídà, wọn a lè rówó ń bẹ̀. ṣe bí ohun táyé ń fẹ́ ní ká fún ayé, wọ́n bá fáyé lóhun táyé ń fẹ́, ayé ayọ̀ǹda tọwọ́ ẹ̀. Ó lè jẹ́ ẹ̀mí ara rẹ̀, wàdù àti ọ̀kánjú àti ojúkòkòrò tó ń bẹ lára rẹ̀ ló pé kì í ṣe Ọlọ́run. Ó bá gbéra rẹ̀ kalẹ̀, ó gbéjọ kalẹ̀, ó bẹ̀rẹ̀ sí í ṣe ohun tó wù ú. Ẹlòmíì ẹ̀mí òkùnkùn ló pé, ẹ̀mí òkùnkùn ló gbé kalẹ̀. Àmọ́ bóyá ó pera rẹ̀ ni o, bóyá ẹ̀mí òkùnkùn ló gbé kalẹ̀ ni o, o nílò ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ ìyàtọ̀ nínú àwọn wòlíì tó ń bẹ nínú ayé. O nílò ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ ìyàtọ̀ nínú àwọn olùkọ́ni tó ń bẹ nínú ayé. O nílò ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ ìyàtọ̀ nínú àwọn tó gbéra wọn kalẹ̀ wípé Ọlọ́run ló rán wọn. Kì í ṣe gbogbo ẹni tó sọ pé Ọlọ́run ló rán òun ni Ọlọ́run rán o. Ó ní àwọn kan ṣe sọ fún Ọlọ́run nínú ìwé Mátíù orí 4:24, ó ní pé lórúkọ rẹ la ṣe gbá la ṣàwo. Jésù sọ fún wọn wípé èmi ò mọ̀ ẹ́ rí o, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o, mi ì mọ̀ ẹ́ rí, mi ì mọ̀ ẹ́ rí. Bẹ́ẹ̀ni ó ní àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Èyí ni ẹ ó fi mọ ẹ̀mí Ọlọ́run. Gbogbo ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ti Ọlọ́run ni. Gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara kì í ṣe ti Ọlọ́run. Èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi. Ẹ̀mí tí ò bá ti ń ṣe ti Ọlọ́run, ẹ̀mí aṣòdì sí Kristi ni. Ẹ̀mí tí ò bá lè jẹ́wọ́ nínú pípé ọkàn àti ìyékoro ọkàn, tí ò bá lè jẹ́wọ́ wípé Jésù Kristi wá sínú ayé nínú ara, kì í ṣe ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí aṣòdì sí Kristi ni o. Ó ní tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. Ó máa ń ṣe mí ní kàyéfì àwọn àlùfáà kan tó jẹ́ àwọn àgbà àlùfáà pàápàá lónìí, tí wọ́n á wo àwọn èèyàn kan tí wọ́n á ní pé àwọn gbà pé àtọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n. Àwọn èèyàn tó jẹ́ wípé àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Kristi tí ò tiẹ̀ tí lo ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìgbàgbọ́ gan, wọ́n lè sọ wípé eléyìí ẹni èṣù leléyìí, èṣù ló rán, kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n àwọn nítorí owó, nítorí ọlá, nítorí ọlà, nítorí fífúnni, nítorí ìṣoore nínú ara, wọ́n á wò wípé àwọn wòlíì kan tó ti bayé jẹ́, tó ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹbí jẹ́, tí wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run pé tí wọ́n ṣe bí wọ́n ń ṣoore, wọ́n ní ìfífúnni pé ọ̀dọ̀ Ọlọ́run náà ti wá, nítorí pé wọ́n ti dàbí Élì tí ojú ìran rẹ̀ ti fọ́, tí ó mọ̀ yàtọ̀ ní ohun tó dáa àti ohun tó dáa mọ́, tí ò lè tọ́ àwọn ọmọ rẹ̀ sọ́nà, tí ò lè bá wọn wí. Bẹ́ẹ̀ lè ọ̀pọ̀ àwọn àgbà wòlíì ṣe rí lónìí, tí wọ́n lè pe á ní á, tí wọ́n lè pe bí ní bí, tí wọ́n lè sọ ìyàtọ̀ láàrin ẹni tó ṣe ti Ọlọ́run àti ẹni tó ṣe ti Ọlọ́run. Béèyàn bá ti lówó nísìnyí, tó bá wà lórí pẹpẹ, tó bá ti wàásù, tó bá ti lówó, tó ti lóhun ìní, tó ti lóhun ara, ohun mèremère, gbogbo ènìyàn ti gbà wípé tọ̀ tí Ọlọ́run ni ẹ filẹ̀, tí Ọlọ́run ni ẹ filẹ̀. Bó bá tiẹ̀ ń ṣe ohun àìtọ́, ohun àìyẹ, tí gbogbo wa sì rí pé ó ń ṣe ohun àìtọ́, ohun àìyẹ, àwọn ó wá kó ẹni tí yóò bá wí o, nítorí ọrọ̀, nítorí owó, nítorí ọlá. Gbogbo ìtànjẹ tó wà ní òpin ayé nìyẹn. Ìmọ̀ sọ wípé ẹ dán gbogbo ẹ̀mí wò, ẹ má ṣe gba gbogbo wọn gbọ́. Torí tó bá ti gbà wọ́n gbọ́, ó ní ẹni tó bá ti gba yọ̀ǹda ara rẹ láti gbọ́ràn sí, òun ló máa di kíni, òun ló máa di olórí rẹ o. Ó máa wá di kíni, wá jẹ́ ẹrú lábẹ́ rẹ̀, tó ló máa ṣàkóso rẹ. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ mọ irú ẹni tó fẹ́ gbàgbọ́, irú ẹni tó fẹ́ tẹríba fún, ẹni tó fẹ́ kó gbé ọwọ́ lé ẹ lórí, ẹni tó fẹ́ kó sọ̀rọ̀ sínú ayé rẹ̀, ó gbọ́dọ̀ mọ̀ ọ́n. Tó bá ti jẹ́ wòlíì èké, tó bá jẹ́ pé nípa ti ara rẹ̀ ló fi dúró, tàbí nípa ti ẹ̀mí òkùnkùn ló fi dúró, tí ẹ bá bá ọ ni, tí ẹ bá bá ọ ni, Ọlọ́run yóò já wa gbà lọ́wọ́ èké tó ń bẹnu ayé o. Òòrá mi ṣe, Ọlọ́run á já wa gbà lọ́wọ́ èké tó ń bẹ nínú ayé.
mo fẹ́ ka ẹsẹ̀ kẹfà yìí kí n kà á kún fún wa ká tó kúrò ní Jòhánù kìíní orí kẹrin yẹn. Ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tí ó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa, ẹni tí kò bá ń ṣe ti Ọlọ́run kò ń gbọ́ tiwa. Nípa èyí ni àwa mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Bí a ṣe pọ̀ láyé lónìí, àwọn kan ṣiṣẹ́ nípa ẹ̀mí òtítọ́, àwọn kan sì ṣiṣẹ́ nípa ẹ̀mí èké. Ó gbọ́dọ̀ mọrú ẹ̀mí tó ń bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣiṣẹ́. Ṣé ẹ̀mí Ọlọ́run ni, ṣé ẹ̀mí òtítọ́ ló ń bá ṣiṣẹ́ àbí ẹ̀mí èké? Irú ẹ̀mí wo ló wà lára rẹ̀? Ṣé èké ni ẹni ọ̀hún àbí ẹni òtítọ́? Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ́nu ayé lónìí tó yẹ pé èké ni wọ́n. Èké ni wọ́n o. Wọn ò fẹ́ nǹkan kan ṣe pẹ̀lú òtítọ́. Wọn ò fẹ́ nǹkan kan ṣe pẹ̀lú òtítọ́. Mo fẹ́ kí a mọ̀ kí n tó sọ ní irú ẹ̀mí tó ń bẹ́nu ayé fún wa wípé gbogbo ẹ̀mí la gbọ́dọ̀ dánwò. Ẹ kí n ka ìwé òwe torí pé Ọlọ́run náà máa ń dán gbogbo ẹ̀mí wò. Ìwé òwe yẹn orí 16 ẹsẹ̀ 2 kí ló sọ fún wa? Ẹ ká sáré kà náà. Ó ní gbogbo ọ̀nà ènìyàn ni ó mọ́ ní ojú ara rẹ̀, ṣùgbọ́n Olúwa ni ó ń díwọ̀n ọkàn. Olúwa ni ó ń díwọ̀n ọkàn. Kí ni ìyẹn túmọ̀ sí? Olúwa ló ń dán gbogbo ẹ̀mí wò, ohun tó wà lọ́kàn rẹ̀. Olúwa ló mọ̀ ọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní oníkù ló mọ̀ọ́kà. Oníkù nìkan kọ́ ló mọ̀ọ́kà. Ọlọ́run gan mọ̀ọ́kà tó ń bẹ nínú oníkù tó mọ̀ọ́kà ara rẹ̀. Bí ọ̀pọ̀ ènìyàn bá tilẹ̀ mọ̀, Ọlọ́run mọ̀, òun náà sì mọ̀ lára rẹ̀ pé ìkà ń bẹ nínú òun. Èèyàn lè fi oró sínú kó tutọ́ funfun síta. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹni tó bá lórí ọ̀fẹ́ ẹ̀mí yàtọ̀. Nídìí iṣẹ́ Olúwa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn ti wò mí sùsù sáà máa purọ́ fún mi, máa ṣe dákẹ́ máa wò wọ́n. Ẹ̀kankan ni mo máa sọ fún wọn wípé ó sì ń parọ́ báyìí, sì ń parọ́ fún mi. Ẹ̀kankan. Nígbà tí mo ti dàgbà dáadáa mo wò pé ìwọ tó bá ń parọ́ ara rẹ ló ń ṣe, kò ń ṣe máa fi ẹ́lẹ̀ pẹ̀lú irú ọ̀rẹ́. Torí gbogbo ọ̀rọ̀ àyànmọ́ ìpinnu ló bá dé. Tó bá ti ṣe ìpinnu àti parun, kò sí tẹ́lòmíì lè ṣe. Tó bá ti ṣe ìpinnu àti kíni àti parun, kò sí téèyàn lè ṣe. Tó bá ti ṣe ìpinnu àti má gbọ́ àmọ̀ràn àti tẹ̀lé ọ̀tá àti tẹ̀lé gbogbo ohun mèremère inú ayé, kò sí tẹ́lòmíì lè ṣe. Nígbà tí mo ti dàgbà díẹ̀, mo wò wípé ẹni tó bá ń purọ́ fún ara rẹ̀ tí ò fẹ́ yí padà, ìwọ tó bá mú òtítọ́ tó kọ̀ láti ṣe, ẹja fi ọ́lẹ̀ kó lọ jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwé Mọ́kú ti sọ wípé gbogbo ènìyàn ni yóò ṣe kíni, yóò jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tó sọ á fi dá ọ lẹ́bi àbí á fi dá ọ láre. Ohun tó ṣe náà á fi dá ọ lẹ́bi àbí á fi dá ọ láre. Wá jèrè rẹ̀. Ẹ jẹ́ kúkú fi ilẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn là ń pè ní òye àgbà nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ fi àpẹẹrẹ kan wá nínú ìwé Matthew orí 16 yẹn. Ohun tó ṣẹlẹ̀ láàrin Jésù àti Pétérù. Nígbà tí Pétérù sọ nípa ẹ̀mí Ọlọ́run ẹni tí Jésù ń ṣe. Nínú ìṣẹ̀lẹ̀ kan náà, Pétérù sì sọ ohun tí ò yẹ kó sọ nípa ẹ̀mí sí ọ̀tá. Jésù sì bá wí. Nítorí pé Jésù ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ pípé. Bẹ́ẹ̀ ni. Jésù mọ gbogbo ènìyàn. Òun ni a ti kó ìdájọ́ sí ọwọ́ rẹ̀. Kí n tiẹ̀ tó ka ibẹ̀ yẹn fún wa, bóyá kí n fi yé wa wípé Jésù mọ gbogbo ènìyàn. Jòhánù orí 2 yẹ kó kà yẹn náà kí n tó fún wa ní àpẹẹrẹ yẹn. Jòhánù orí 2 ẹsẹ̀ 24 yẹn kí ló sọ nípa Jésù? Ó ní wípé ṣùgbọ́n Jésù kò gbé ara rẹ̀ lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn. Jésù ò lè gbé ara rẹ̀ lé èèyàn lọ́wọ́, ó mọ gbogbo ènìyàn. Nínú àwọn 12 tó fi ṣọmọ ẹ̀, ó mọ èyí tó jẹ́ wípé ejò paramọ́lẹ̀ ni. Ó mọ èyí tó jẹ́ olè ni, èyí tó padà bọ̀ wá dà á, èyí tó padà bọ̀ wá ṣe kíni, wá fi ẹ̀gún gún. Ó mọ̀ láàrin wọn. Kò gbé ara rẹ̀ lé àwọn ènìyàn lọ́wọ́ nítorí kó mọ gbogbo ènìyàn. Òun ni wọ́n ṣe sọ fún wa nínú ìwé Jòhánù orí 5 yẹn ẹsẹ̀ 22 wípé a gbé gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́. Jésù ló padà bọ̀ wá dá gbogbo alẹ́jọ́. Àtẹni tó wà láyé nísinsìnyí àtàwọn tó ti lọ ṣáájú wa. Bẹ́ẹ̀ ni. Ní ìgbà tí òpin gbogbo bá dé, a ti fi ìdájọ́ lé ọmọ lọ́wọ́, ọmọ Ọlọ́run, Jésù ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àkọ́bí nínú àwọn òkú. Òun ni ìdájọ́ gbogbo ènìyàn ń bẹ lọ́wọ́ rẹ̀.
ìwọ tó bá bẹ̀rù Ọlọ́run nísìnyí wá bẹ̀rù rẹ̀ tó bá rí àbálẹ́ àkàtàbà wọn kì í bẹ̀yàn ajunilọ ló junilọ o ájú wọn tó ṣe wí lẹ́jọ́ ó bá bẹ̀rù Ọlọ́run nísinsìnyí ìjọ tó bá pàdé rẹ̀ ó bẹ̀rù rẹ̀ Jòhánù orí 5 ẹsẹ̀ 22 kí ló sọ ó ní nítorí pé bàbá kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni bàbá ò ṣe ìdájọ́ ẹnikẹ́ni mọ́ ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí ló dé tó ṣe fi ìdájọ́ lé ọmọ lọ́wọ́ nítorí pé ọmọ ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó pé ọmọ mọ gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni àti ohun tó ń rò lọ́kàn rẹ̀ àti ohun tó rò ó mọ gbogbo rẹ̀ gbogbo ẹ̀ ló ń rí nípa ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ìfihàn yẹn wá fún ìmọ̀ yẹn wá fún ó mọ ohun tó lè ṣe mọ ohun tó lè ṣe nítorí náà ó lè ṣe ìdájọ́ pípé kò lè gbẹ́bi fáláre kó gbáre fẹ́lẹ́bi bó bá ṣe ìdájọ́ rẹ̀ yóò pé ohun tó bá ṣe ló gbà ó lè gba ohun tó ṣe ohun tó bá gbìn ló ká ó lè ká ohun tó gbìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá kan tó ṣẹlẹ̀ láàrin Jésù àti Pétérù fún wa nínú ìwé Mátíù orí 16 yẹn kí ló sọ máa kọ́kọ́ ka ẹsẹ̀ 21 yẹn ó ní láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí fi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde nígbà náà ni Pétérù mú ó bẹ̀rẹ̀ sí bá wí pé kí a má rí Olúwa kì yóò rí bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n ó yí padà ó sì wí fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí ń ṣe ti ènìyàn bó tẹ̀ pé Pétérù ló sọ̀rọ̀ ṣùgbọ́n Jésù mọ̀ wípé eléyìí ò ṣe ẹ̀mí Pétérù eléyìí kì í ṣe Pétérù kì í sì ṣe ẹ̀mí Ọlọ́run Sátánì ló yá ẹnu Pétérù sọ̀rọ̀ yìí láti dí mi lọ́wọ́ ohun tí mo wá ṣe nínú ayé láti kú fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn láti dí mi lọ́wọ́ ìpele iṣẹ́ ìránṣẹ́ mi tó kù lójú ẹsẹ̀ ló ṣe kíni ló wo Pétérù ló sì bá ẹ̀mí tó sì pàṣẹ ẹnu rẹ̀ sọ̀rọ̀ ó bá wípé ohun ìkọ̀sẹ̀ ni ẹ́ Sátánì níwájú mi ó bá wípé padà lẹ́yìn mi ó bá wí ǹjẹ́ mọ̀ wípé nínú ìṣẹ̀lẹ̀ yìí nínú ọjọ́ yìí Pétérù àti tipasẹ̀ ẹnu Pétérù sọ ohun dáadáa ohun ti ẹ̀mí ohun ti Ọlọ́run fún ara rẹ̀ fi hàn Pétérù àti pasẹ̀ rẹ̀ sọ sí Jésù ẹ jẹ́ ká ẹsẹ̀ 15 yẹn ẹsẹ̀ 15 orí tá wà yẹn ẹ jẹ́ àkọ́kọ́ kà kí ó fi yé wa ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè Símónì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe Jésù sì dáhùn ó sì wí fún un pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́ ṣùgbọ́n bàbá mi tí ó ń bẹ ní ọ̀run Jésù lè sọ wípé ohun tó ń sọ yìí o kì í ṣe ẹran ara ló fi hàn o bàbá mi tó ń bẹ lọ́run ló fi hàn Jésù lè sọ ó sì sọ fún Pétérù bẹ́ẹ̀ èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè é ní ọ̀run ohunkóhun tí ìwọ bá sì tú ní ayé a ó sì tú ní ọ̀run ṣé wàá gbọ́ báyìí Pétérù nípa ìmísí àti ìfihàn Ọlọ́run ó sọ wípé ìwọ ni Jésù Kristi ó sọ pé ìwọ ni Jésù Kristi bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run alààyè inú Jésù sì dùn ó sọ pé kì í ṣe ẹran ara ló fi hàn ẹ́ bàbá mi tí ń bẹ lọ́run ló fi hàn ẹ́ nínú ìṣẹ̀lẹ̀ kan náà Pétérù tí a gbé wọnú ẹ̀mí tó sọ ohun tó dáa nínú ìṣẹ̀lẹ̀ kan náà lọ́jọ́ kan náà ni Èṣù náà ṣe kí ni ó yá ẹnu rẹ̀ lò ọpẹ́lọpẹ́ pé Jésù ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó pé láti mọ̀ wípé in tó sọ lákòókò yìí kì í ṣe nípasẹ̀ bàbá mi tí ń bẹ lọ́run kì í ṣe nípasẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí èṣù ló sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń bá ẹ̀mí èṣù yẹn wí kí n lè jáde ó sì ṣe bẹ́ẹ̀ tí kò bá sí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ gbogbo ènìyàn ní a ó tàn ó gbogbo ènìyàn lè èṣù máa tàn
ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ fi yé wa ni wípé bí a bá ké àwọn ọjọ́ ìgbà ìkẹyìn yìí, tí a bá ké kúrú, àwọn àyànfẹ́ gan pàápàá a máa tàn wọ́n jẹ, a sì máa mú wọn kúrò lójú ọ̀nà. Àmọye àwọn àyànfẹ́ tí ò mọ̀ yàtọ̀ nínú pé à ń yin Ọlọ́run àti àmúra wọn dára wọn lára yá. Kò ń ṣe ohun ẹ̀ṣẹ̀ láti dá ara ẹni lára yá. Bó bá fẹ́ dára rẹ lára yá, ó fẹ́ kọrin kó o jókòó dára rẹ lára yá, àǹfààní ń bẹ fún ọ. Kò ń ṣẹ̀ṣẹ̀. O lè wà nílé rẹ kó dára rẹ lára yá. Ṣùgbọ́n tá a bá wà níwájú Olúwa, tá a fẹ́ yin Ọlọ́run, tá a fẹ́ jọ́sìn sí Ọlọ́run, tó yẹ kó Ọlọ́run wà níwájú wa, wà láàrin wa, tá a sì fẹ́ yìn, a fẹ́ kì í. Ṣé tó bá rí lójú kó ojú, ṣó lè máa ṣe ohun tó ń ṣe? Ṣó lè máa ṣe? Wà nítorí pé ń kọ àlùjọ ló ṣe ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ní jẹ́ kí àlùjọ mú ọ wọnú iná kó o sì jóná dànù. Torí pé tá a bá wà níwájú Olúwa, tá a mọ̀ wípé Olúwa ń gbénú ìyìn, ó sì wà láàrin wa. Nítorí gbogbo àwọn èèyàn tó péjọ ní orúkọ Olúwa ló péjọ sí Olúwa, sí Ọlọ́run, kì í ṣe sí ènìyàn. Ìyàtọ̀ wà nípa à ń jọ́sìn, à ń yin Ọlọ́run, à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀, à ń fi ọpẹ́ fún, àti pé à ń dára wa lára yá. O gbọ́dọ̀ lóye ìmọ̀ ẹ̀mí yàtọ̀ láti mọ èyí. Àtúrà wọn kan máa dára wọn lára yá, wọn á tún máa yí kíni, wọn máa ṣàwòrán ara wọn káàkiri. Ohun táwọn ń ṣe níwájú Olúwa rẹ̀ lélẹ́yìí. Mo ní òmìnira ìsọdọmọ, kò sọ wípé òmìnira rẹ ò nídìíwọ̀n. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ nìyẹn. Wọ́n máa sọ pé òmìnira tó ní, òmìnira ìsọdọmọ tó ní ò gbọ́dọ̀ jẹ́ ohun ìkọsẹ̀ sí ẹ tàbí ẹlòmíì. Òmìnira rẹ kì í ṣe òmìnira láti máa dẹ́ṣẹ̀ tàbí láti máa múnú Ọlọ́run bínú. Òmìnira tó ní yẹn ó jẹ́ ohun tó gbọ́dọ̀ fi múnú Ọlọ́run dùn, tó fi gbọ́dọ̀ sin Ọlọ́run láì lẹ́bi. Ọlọ́run ò ní jẹ́ alẹ́bi o. Ọlọ́run ò ní jẹ́ alẹ́bi. Mo fẹ́ sọ onírúurú ẹ̀mí tó ń bẹ nínú ayé fún wa. Máa bẹ̀rẹ̀ láti ìwé Hébérù orí 12 yẹn. Gbogbo ènìyàn tàbí nínú obìnrin ló ní ẹ̀mí, ẹni ẹ̀mí ní gbogbo wa. Nítorí náà ni Ọlọ́run ṣe lè gbé nínú wa. Bí ò bá sí ẹ̀mí nínú wa, Ọlọ́run ò lè gbé nínú wa. Ọlọ́run dàpọ̀ mọ́ ẹ̀mí àwa tá a fàyè wa fún Jésù. Ẹni tó bá sì fi ara rẹ̀ dàpọ̀ mọ́ Ọlọ́run, ó di ẹ̀mí kan náà pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó di ẹ̀mí kan náà pẹ̀lú ẹ̀mí mímọ́. Ìgbàlà bẹ̀rẹ̀ láti inú ẹ̀mí wọnú ọkàn lọ títí yóò fi parí nínú ara. Nígbà tí a bá pa wá lára dà, tí a sọ ara ikú yìí sílẹ̀, tí a wá gbé àìkú wọ̀. Bẹ́ẹ̀ ni ìwé Hébérù orí 12 yẹn ẹsẹ̀ 23 ó sọ fún wa nípa onírúurú ẹ̀mí tó ń bẹ. Ó ní sí ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 23, sí àjọ ńlá àti ìjọ àkọ́bí tí a ti kọ orúkọ wọn ní ọ̀run, àti sọ́dọ̀ Ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn, àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe ní àṣepé. Nínú àwọn ènìyàn a lè pín wọn sí ìpele méjì. Àwọn kan wà, a lè pè wọ́n ní àwọn ènìyàn tó ní ẹ̀mí olóòótọ́, ẹ̀mí òdodo. Àwọn kan sì wà, a lè pè wọ́n ní àwọn tó ní ẹ̀mí búburú, ẹ̀mí àìṣòdodo. Àwọn ènìyàn kan nìyẹn o. A ti sọ nípa àwọn ẹ̀mí àìmọ́ o, àwọn ẹ̀mí èṣù irọ́ o. À ń sọ nípa ìran àwọn ènìyàn, àwọn ọmọ tí a bí nípasẹ̀ obìnrin, tá a ti pasẹ̀ obìnrin bí. Bẹ́ẹ̀ ni a lè pín wọn nípa irú ẹ̀mí tó ń bẹ nínú wọn. A lè pe àwọn kan ní àwọn tó ní ẹ̀mí olóòótọ́, ẹ̀mí òdodo. A sì lè pe àwọn kan ní àwọn tó ní ẹ̀mí àìṣòdodo, tó ní àwọn ẹ̀mí ìkà. Bẹ́ẹ̀ ni àwọn tó ní ẹ̀mí ìkà. Àwọn tó ní ẹ̀mí olóòótọ́ yẹn, irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn tó ti gba òótọ́ Kristi gbọ́, àwọn tó ti gba òdodo Kristi gbọ́, tí wọ́n ti di òdodo Ọlọ́run nínú Kristi Jésù, àwọn tó ti fàyè wọn fún Jésù. Àwọn ni ó ní ẹ̀mí òótọ́ yẹn. Àwọn ni a lè pè ní ẹ̀mí àwọn wòlíì, torí pé ìwọ tó bá jẹ́ wòlíì Ọlọ́run lóòótọ́, ẹ̀mí tó ń bẹ nínú rẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí olóòótọ́. Ẹ̀mí tó fi ń dàpọ̀ mọ́ ẹ̀mí mọ́ gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí olóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí òdodo. Bẹ́ẹ̀ ni Kọ́ríńtì kìíní orí 14, Kọ́ríńtì kìíní orí 14 yẹn, nǹkan tó sọ nípa ẹ̀mí àwọn wòlíì nìyẹn tó sọ fún wa. Orí 14 yẹn ẹsẹ̀ 52 yẹn, kí ló sọ fún wa? Ó ní ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì.
so ìwọ tó o bá jẹ́ wòlíì Ọlọ́run lóòótọ́ o lè dàpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ nínú rẹ kó o di ọ̀kan pẹ̀lú ẹ̀mí nípa ẹ̀mí òtítọ́ inú rẹ. Nítorí náà o ò lè dàpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ láì ṣe pé o di àtúnbí. O gbọ́dọ̀ di àtúnbí kí o tó lè dàpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ kí Ọlọ́run kó tó lè máa gbé inú rẹ, kí àgọ́ ara rẹ tó lè di tẹ́ḿpìlì Olúwa Ọlọ́run rẹ. Bẹ́ẹ̀ ni. Nítorí náà bóyá o jẹ́ wòlíì o àbí àlùfáà kan àbí ajínrere àbí àpọ́stélì àbí olùkọ́ni àbí o jẹ́ ọmọ Ọlọ́run tí ò tiẹ̀ ní àpèlé, ẹ̀mí tó gbọ́dọ̀ wà nínú rẹ ni ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo tí a máa ṣe láṣepé nípasẹ̀ ẹ̀mí mímọ́. Nípa ẹ̀mí inú rẹ, ẹ̀mí òdodo, ẹ̀mí òtítọ́ ẹ ló máa fi dàpọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run tí ẹ máa fi di ọ̀kan, tí wàá fi lè máa bá Ọlọ́run rìn nínú ẹ̀mí, tí wọn náà fi lè máa dàgbà nínú ẹ̀mí láti lè máa wu èso ẹ̀mí àti lè máa ṣe kíni, láti lè máa ní orí ọ̀fẹ́ àti ní bí o ṣe lè bá Ọlọ́run rìn, tí ó ṣe lè máa gbàdúrà, tí ó ṣe lè máa ṣe ohun gbogbo nínú ẹ̀mí tí Ọlọ́run á sì ṣe kíni, á sì máa bá ọ rìn nípa ẹ̀mí òtítọ́ tó ń bẹ nínú rẹ. Ìpele kan ni àwọn ènìyàn tó ní ẹ̀mí òtítọ́, tó ní ẹ̀mí òdodo. Ìpele kejì ni àwọn ènìyàn tó ní ẹ̀mí ìkà. Fún ara wọn ìkà ni wọ́n ń ṣe olódodo ènìyàn, wọ́n ń ṣe olóòótọ́ ènìyàn. Bẹ́ẹ̀ bá bá wọn ẹ bá rọ́, bẹ́ẹ̀ bá bá wọn ẹ bá kà, bẹ́ẹ̀ bá bá wọn ẹ bá èké. Àwọn ènìyàn wà bẹ́ẹ̀ nípa ẹ̀mí ara wọn, wọ́n wà bẹ́ẹ̀. Ó ní ìwé Pétérù sọ nípa wọn ní Pétérù kìíní orí kẹta yẹn. Pétérù kìíní orí kẹta yẹn kí ló sọ? Ẹsẹ̀ 19 yẹn. Ó ní nínú èyí tí ó lọ pẹ̀lú tí ó sì wàásù fún àwọn ẹ̀mí nínú túbú. Ìwọ tó bá jẹ́ ìkà nínú ayé, inú túbú ló wà o. Tó bá jẹ́ èké nínú ayé, inú túbú ló wà. Ó lè má jọ pé túbú ló wà nítorí pé o lè lówó kó lọ́rọ̀ kó o ṣe bíi pé ẹni pé o jogún ayé, àmọ́ inú túbú ló wà. Sì máa retí ìdájọ́ kíkorò, sì máa retí ọ̀run àpáàdì, túbú ńlá, túbú ayérayé tí a ṣe lẹ̀ fáwọn tó kọ̀ Ọlọ́run sílẹ̀, tó kọ̀ láti gba Ọlọ́run. Ìwọ tó bá ti jẹ́ ìkà nínú ayé yìí, tó bá ti jẹ́ ìkà, tó bá jẹ́ pé ẹ̀mí ìkà ló ń bẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹlòmíì ẹ̀mí ìkà ló ń bẹ nínú ẹ̀, kí ẹ̀mí àìmọ́ tó wá dàpọ̀ pẹ̀lú ẹ̀, kí ẹ̀mí àìmọ́ tó wá máa lò ó, òun fún ara rẹ̀ ìkà ni. Ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run tá ń kà fún wa nìyẹn. Jésù lọ wàásù nígbà tí ó kú, nígbà tí tó kú nínú ara, torí pé àìkú ni òun gangan ní iyè, ọ̀nà òtítọ́ àti iyè, òun sì ní àìkú, òun ní àjíǹde àti iyè. So kò ṣeé pa nínú ẹ̀mí, òun gangan ní àìkú, ṣùgbọ́n ó gbé ara wọ̀ ká lè pa ara rẹ̀. Torí ẹni tí ó bá fẹ́ lọ sí ìpele ikú, ó máa kú nínú ara. Nígbà tí a pa lórí àgbélébùú tó kú nínú ara, ó lọ sí inú ọ̀run àpáàdì, ó lọ sínú túbú láti lọ wàásù, kì í ṣe láti lọ jìyà. Àwọn tí ò mọ̀rọ̀ Ọlọ́run ló Jésù lọ jìyà. Ta ló fẹ́ jẹ níyà nínú túbú? Ṣé èṣù ló fẹ́ jẹ? Èṣù tó lọ gbàgbà lọ́wọ́ ẹ̀ ló fẹ́ jẹ níyà. Àwọn tí ò mọ̀rọ̀ Ọlọ́run kó lọ jìyà o. Gbogbo ìyà tó jẹ, ìyà tí àwa ènìyàn fi jẹni nínú ara ká tó kọ̀ mọ́ àgbélébùú, àwọn ni ìyà tó jẹ o. Àmọ́ nígbà tí ó kú, ó lọ ìrìn àjò lọ sínú isà òkú láti gba agbára lọ́wọ́ ikú àti èṣù. Bẹ́ẹ̀ ni ó sì lọ wàásù fún àwọn ẹ̀mí tó ń bẹnu túbú. Jọ́sà, àwọn ẹ̀mí wo ló ń bẹnu túbú? Tó bá wà ní Bíbélì rẹ̀, wọ́n náà wò ó ní Bíbélì mi ń bí. Ogún yẹn sọ, ẹsẹ̀ ogún yẹn ní pé àwọn tí ó ṣe àìgbọràn nígbà kan. Ìwọ tó bá jẹ́ àìgbọràn, inú túbú ló wà. Ìwọ tó bá jẹ́ aláìgbọràn, inú túbú ló wà. Mo yìí máa ka oríṣiríṣi ìwà tí àwọn ènìyàn wù lónìí tá máa fi mọ̀ pé ẹ̀mí ìkà ló ń bẹnu wọn, ẹ̀mí èké ló ń bẹnu, ẹ̀mí ìkà gédégbé ló ń bẹnu wọn. Àwọn tó ní ẹ̀mí ìkà ló máa ń ṣe kí ló máa ń wẹwọ́ sí àwọn ẹ̀mí àìmọ́, ló máa ń wẹwọ́ sí àwọn agbárakágbára, àwọn ẹ̀mí èṣù káàkiri lágbàáyé. Àwọn tó pé fún ara wọn ẹ̀mí èké, ẹ̀mí ìkà, ẹ̀mí búburú, inú búburú náà ní ló ń bẹnu wọn. Àwọn ló fi ẹ̀mí òkùnkùn ṣe lé, àwọn ni ẹ̀mí òkùnkùn lè fi ṣe lé. Ẹ rántí ìgbà tí Jésù wo ènìyàn sàn, wọ́n ní kó lọ kó má dẹ́ṣẹ̀ mọ́. Onítorí tó bá dẹ́ṣẹ̀, torí ẹ̀mí kẹ́mi tá a lé jáde yẹn, á lọ sọ́ra wọn di ọ̀pọ̀lọpọ̀, wọ́n á padà wá láti wá máa jókòó nínú rẹ̀. Nítorí pé tí ọkàn rẹ̀ ò bá mọ́,
òun kọ lẹ́tà sí ẹ̀mí òkùnkùn ni. Bí o bá ti ní ìkà nínú, òun kọ lẹ́tà sí ẹ̀mí òkùnkùn nìyẹn. Èèyàn lè wà kó níkà. Òun tá à ń kọ́ nípa rẹ̀ ni. À ń sọ nípa ìmọ̀ ẹ̀mí yàtọ̀. A ti ń sọ bí a ṣe lè mọ àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ nínú ayé lára ènìyàn, pàápàá lára àwọn ènìyàn. Ewu ẹsẹ̀ ogun yẹn ni àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan, nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan ní ọjọ́ Nóà. Láti ìgbà yẹn àwọn tó ti kú nígbà Nóà, ó wá pín wọn sí méjì gẹ́gẹ́ bó ṣe máa ń pín wọn sí méjì. Àwọn kan ẹran, àwọn kan á jẹ́ àgùntàn, àwọn kan á jẹ́ ẹran. Àwọn àgùntàn láláìgbọràn, àwọn ẹran ni àwọn àgùntàn ní ẹni tó gbọ́ràn, àwọn ẹran ni aláìgbọràn. Àwọn ẹran òbúkọ, àwọn ni aláìgbọràn. Àwọn tó pè ní àgùntàn tirẹ̀ mímọ́, àwọn àgùntàn tèmi, àwọn àgùntàn tèmi mọ̀ mí. Àwọn tó bá ti rí gẹ́gẹ́ bí àgùntàn tirẹ̀, àwọn ló gbọ́ràn, àwọn ni yóò lọ sínú ìjọba ọ̀run rere. Ṣùgbọ́n àwọn aláìgbọràn láti ìgbà táyé ti dáyé, ọ̀run àpáàdé inú túbú náà máa rán wọn lọ. Àwọn aláìgbọràn nínú ayé náà, nínú ara abẹ́báréyàn tó jẹ́ jàǹdùkú aláìgbọràn, ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà, ọ̀daràn, ibo ló máa rán wọn lọ? Inú túbú ni. Gbọ́n tó bá gbọ́ràn, wọ́n á pọ́n wọn lé, wọ́n á fún wọn ní oríṣiríṣi nǹkan láti fi pọ́n wọn lé, wọ́n á mú wọn lárayá. Gbogbo ohun tó bá fẹ́ náà fẹ́ ṣe fún wọn kọ́ lè máa gbọ́ràn, kí gbogbo ènìyàn lè máa fi ìgbọràn wọn ṣe àpẹẹrẹ. Bó ṣe wà náà nìyẹn. Àwọn aláìgbọràn yìí nígbà kan, nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan ní ọjọ́ Nóà, nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi, èyí ni ní ẹni mẹ́jọ. Ẹ rántí gba èkún omi Nóà, ẹni mẹ́jọ lágbàlá. Àwọn tó kù ìkà ènìyàn, gbogbo wọn àwọn ẹlẹ́mìí ìkà ni wọ́n. Gbogbo wọn la fi sínú túbú nígbà tí wọ́n kú. Ní ẹ̀sùn rẹ òkú ọ̀run, wọ́n bá ń jẹ ọkàn má bá wọn jẹ́, tó bá ń jẹ kòló kó bá wọn jẹ́, tó bá ń jẹ kíníkan kó bá wọn jẹ́. A kàn ń tọ́ra wa jẹ ni. Ìwọ tó bá ti kú láì lọ́lọ́run, tó bá ti kú pẹ̀lú ẹ̀mí ìkà, inú túbú ló ń lọ. Ó jẹ́ nǹkan kan, ìyà ló fẹ́ lọ jẹ. Ìyà náà jẹ́ ń túbú o, kì í ṣe gbádùn. Inú túbú ni. Torí ìtúbú ẹ̀mí ìkà tó wà láyé yẹn, ó máa lọ jèrè rẹ̀ lọ́run bó bá ti lọ. Ẹni tó bá ti ṣe rere láyé tó bá ti kú, ìgbà yẹn ni ìyà rẹ̀ bẹ̀rẹ̀ o. Ohun gbogbo kò dópin o. Ilé ayé, nínú ayé yìí ohun gbogbo ò dópin. Béèyàn bá kú o, ìrìn àjò ayérayé ṣe bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó ní àpẹẹrẹ èyí tí ń gbà yín là nísinsìnyí pẹ̀lú àní baptísímù kì í ṣe ìwẹ̀ èérí ti ara nù, bí kò ṣe ìdáhùn ẹ̀rí ọkàn rere sípa Ọlọ́run nípa àjíǹde Jésù Kristi. Kí Jésù tó jíǹde kan, nígbà ayé Nóà, nígbà ayé ẹ̀rí ọkàn, nígbà ayé ẹ̀rí ọkàn tá a fi ń mọ àwọn èèyàn búburú àti àwọn èèyàn rere. Irú àwọn èèyàn wo la fi sí túbú, la rán lọ sí túbú? Àwọn aláìgbọràn, àwọn tó ní ẹ̀mí ìkà lára. Ká máa tẹ̀ tí ì sọ ọ̀rọ̀ ẹ̀mí èṣù. Èèyàn á ṣe kàtá ní ẹ̀mí èṣù ló lòun. Irọ́, ẹ̀mí ara rẹ̀ ìkà ni. Ẹ̀mí ara rẹ̀ ìkà ni. Ìwọ ló lo ara rẹ̀ o, ló fi mú ọ ṣe kà. Bẹ́ẹ̀ ni èṣù lè ràn ọ́ lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ìwọ gan láìsí ẹ̀mí èṣù ìkà ni ẹ́. O nílò ìrònúpìwàdà, o nílò ìrònúpìwàdà. Nítorí náà béèyàn ò bá ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ó lè má mọ̀ wípé àwọn ẹ̀mí tó ń bẹ nínú àwọn ará bíi àwọn ẹ̀mí ìkà ni, àwọn ẹ̀mí èké ni, àwọn ẹ̀mí aláìgbọràn ni. Wọ́n ń ṣe ẹ̀mí téèyàn ń gbé gbogbo ayé ènìyàn lé lọ́wọ́. O jẹ́ ọ̀dọ́mọkùnrin, o fẹ́ fẹ́yàwó, o mọ́rú ẹ̀mí tó ń bẹ nínú rẹ̀, o fẹ́ pa ọjọ́ iwájú rẹ̀ run nìyẹn. O fẹ́ ṣe ọjọ́ iwájú rẹ̀ ní jàǹbá nìyẹn. O fẹ́ fẹ́yàwó, rí pé irú ẹ̀mí tó ń bẹ nínú arábìnrin yìí kì í ṣe ẹ̀mí téèyàn lè gbé ọjọ́ iwájú lé lọ́wọ́. Ẹ̀mí rúdurùdu, ẹ̀mí ìbínú, ẹ̀mí tí kì í dáríjì, àwọn ẹ̀mí ìkà, ẹ̀mí ọ̀dájú. Ó tilẹ̀ ní bí mo ṣe máa ń wo ẹni tó bá dájú wípé èèyàn á ṣe dájú báyìí. Ẹni tí ò lórí ọ̀fẹ́ ló ń dájú, ẹni tí ò láàánú ẹlòmíràn ló ń dájú, ẹni tí ò láàánú ẹlòmíràn, tí ò tiẹ̀ lè ní ìpamọ́ra wípé ohun tí ẹni ń là kọjá, kò sí ẹni tí ò lè là kọjá, ẹ jẹ́ kí n fún ẹni ní gáfárà, kí n fún lórí ọ̀fẹ́. Irọ́, ìwọ tó bá ti dájú ìkànnì ọ, ìwọ tó bá sì lọ fi ọ̀dájú ṣáyà, inú kòtò, inú túbú lẹ́bàárà yín. Ìwọ tó bá fi ọ̀dájú ṣe ọkọ, inú kòtò, inú túbú lẹ́yìn kíni lẹ́ti bára yín. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọkùnrin nítorí ẹwà náà ti bọ́ sínú túbú ayé nítorí pé wọ́n lọ fẹ́ ìkà, wọ́n lọ fẹ́ ọ̀dájú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọbìnrin náà ti bọ́ sínú túbú ayé nítorí pé wọ́n fẹ́ ìkà, wọ́n fẹ́ ọ̀dájú, nítorí pé wọ́n kọ̀ láti dàgbà nínú ẹ̀mí, wọ́n kọ̀ láti gbà láàyè ìmọ̀ ẹ̀mí yàtọ̀
láti mọ àwọn ẹ̀mí. Ohun tó gbọ́dọ̀ kọ́kọ́ lóye rẹ̀ tó bá fẹ́ fẹ́ ọkọ àbó fẹ́ fẹ́ aya ni irú ẹ̀mí tí ó ń bẹ nínú ara arábìnrin yìí, irú ẹ̀mí tí ń bẹ nínú ara arákùnrin yìí. Ọ̀tọ̀ lẹ̀mí Ọlọ́run, ọ̀tọ̀ ni ẹ̀mí tó ń bẹ lára rẹ̀, ọ̀tọ̀ lẹ̀mí òun ti kára rẹ̀ fún ara rẹ̀, ọ̀tọ̀ lẹ̀mí èṣù, ọ̀tọ̀ lẹ̀mí òun ti kára rẹ̀. Bí èèyàn bá wù ọ́ tó dájú sí ọ, tó jẹ́ ọ̀dájú, bó bá wù ọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ti ẹ̀wò kó fẹ́ràn mi kò lè ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè máa ti bẹ́ẹ̀ fẹ́ lómi kò lè ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ ti gbàgbé òwe àwọn àgbà, pàtó tá a fi sókè sílẹ̀, tá a fi rọ́ fún ìyálé, wọ́n ní pàtó tá a fi nà ìyálé ó ń bẹ lókè àjà fún ìyàwó. Tá a bá fi kọ́ ni ohun tẹ́nìkan bá ti ń ṣe fẹ́ lòmíì tó ẹ rò wípé kò lè ṣe fún èmi, ó fẹ́ràn tèmi, kò lè ṣe fún èmi àmì wo lọ́wọ́ irọ́ ló ti tán ra rẹ o. Ìjọ tó bá ti ṣe wọ́ ṣe yóò ṣe fún ọ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó ti tán ra rẹ. O gbọ́dọ̀ mọrú èèyàn tí èèyàn ń jẹ́, o gbọ́dọ̀ mọrú ẹ̀mí tí èèyàn ń bá ṣiṣẹ́. Ẹlòmíì ò lẹ́mí ìdáríjì, ẹlòmíì ò ní faradà, ẹlòmíì ó máa ń dinú, ó lè dìyàn nínú láti èní di ogún ọdún tí èsìn yìí. Ẹlòmíì oríṣiríṣi ẹ̀mí búburú ló wà lára wọn. Ẹlòmíì ò fẹ́ràn ìṣerere ẹlòmíì ó kàn wà ní ẹ̀mí tó ń bẹ nínú rẹ̀, ẹ̀mí àtakò ni. Tó bá lọ fìyẹn ṣáyà tó fìyẹn ṣọkọ, inú túbú ni o, inú túbú ni. Ní ó fẹ́ ká mọ̀ wípé láàárín àwọn ènìyàn yìí, òun ni ìwé mọ́ sọ fún wa pé nígbà ayé ẹ̀rí ọkàn, a ní àwọn èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mí ìkà àti ẹ̀mí àìgbọràn. Àwọn ni ó kú lọ́sì lọ sínú túbú. Jésù lọ wàásù fún nígbà tó lọ sínú túbú, nínú ọ̀rọ̀ àpáàdé láti lọ wàásù fún wọn láti ṣe kíni, láti jí wọn dé ní àjíǹde àkọ́kọ́. Ṣùgbọ́n àwọn tó ní ẹ̀rí ọkàn rere sí Ọlọ́run nígbà ayé Nóà yẹn, láti ìgbà yẹn wọ́n ṣe kíni, wọ́n wà ní ọ̀run rere, wọn ò sí nínú túbú, wọ́n wà pẹ̀lú Ẹlẹ́dàá wọn. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn wò pé gbogbo nǹkan l'Ọlọ́run á gbà, kì í ṣe gbogbo nǹkan l'Ọlọ́run gbà o. Ohun tí ò bá ṣe é gbà kò ṣe é gbà. Gbogbo oúnjẹ lèèyàn lè rò pé bóyá jíjẹ ni wọ́n, ṣùgbọ́n tó bá rí oúnjẹ tó dàbí májèlé tí wàá tún jẹ, ò ní lè jẹ. Òun ló ṣe jẹ́ wípé ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ojoojúmọ́ ni. Bẹ́ẹ̀ ni èèyàn lè kọsẹ̀, èèyàn sì lè ṣìnà. Ọlọ́run ní já kọsẹ̀, Ọlọ́run ní já ṣìnà. Mo fẹ́ ká sáré mọ̀ wípé àwọn tó bá ti ní ìgbéraga, tó ti ní ìwà ìgbéraga, ẹ̀mí ìkà ló ń bẹ nínú wọn. Ṣùgbọ́n àwọn tó bá ní ìrẹ̀lẹ̀, tí ó ṣe báwí, tí ó ṣe tọ́sọ́nà, àwọn ló ní ẹ̀mí òdodo, ẹ̀mí òtítọ́ lára. Ó wà nínú Bíbélì rẹ̀. Nífẹ̀ẹ́ dá wa lágara. Tá a bá wo nínú ìwé, bóyá kí n tiẹ̀ ká díẹ̀ sí wa, a bá wo nínú ìwé Genesis orí kẹfà ẹsẹ̀ 5 yẹn, tá a bá wò ó dáadáa, a máa rí wípé àwọn kan wà nínú ayé yìí, ẹ̀mí ìkà ló wà lára wọn. Àwọn kan wọ́n sì wà nínú ayé yìí, ẹ̀mí kíni, ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo ló wà lára wọn. Ìwé Genesis orí kẹfà ẹsẹ̀ 5 ó ní, Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé, àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Èèyàn ló ro ibi lójoojúmọ́ yìí o, kì í ṣe pé ẹ̀mí èṣù ló pọ̀ sínú rẹ̀. Ènìyàn ló ní ìwà búburú yìí, kì í ṣe pé ẹ̀mí èṣù ló pọ̀ sínú rẹ̀. Ẹ̀mí ènìyàn lè jẹ́ ẹ̀mí ìkà, ó sì lè jẹ́ ẹ̀mí èké. Ohun tí mo ń fi hàn wá nìyẹn. Òun ni nínú ìwé Genesis lórí 18 yẹn náà ni Abraham sì ń bá Ọlọ́run sọ̀rọ̀ nígbà tó fẹ́ pa Sódómù àti Gómórà rẹ̀ wípé má pa ènìyàn tòótọ́, má pa olódodo, má pa àrùn pẹ̀lú àwọn èèyàn búburú àti ìkà. Ọlọ́run ní pé tóun bá rí àwọn olódodo ń bẹ, òun á dá ìlú yẹn sí. Wọ́n ń wá olódodo tì nínú ìlú Sódómù àti Gòmórà. Láyìíká rẹ náà, Ọlọ́run ní jẹ́ owó olódodo tì o. Ìwọ náà jẹ́ olódodo, jẹ́ olóòótọ́. Kọ ìkà sílẹ̀, kọ èké sílẹ̀, kọ bàìbàì sílẹ̀, kọ sílẹ̀, kò lérè. Mo fẹ́ ka ìwé Tímótì kìíní fún wa, kí n tún ka àwọn ìwà àwọn ènìyàn tá a máa rí wípé wọ́n lé ẹ̀mí ìkà nínú. Mo fẹ́ kà á fún wa. Tímótì kìíní orí kìíní ẹsẹ̀ 8 yẹn. Torí pé òpin ayé la wà, a gbọ́dọ̀ mọ àwọn ènìyàn tó yẹ pé kì í ṣe wípé torí ẹ̀mí èṣù kan àbí nǹkan kan, àwọn fúnra wọn ní ẹ̀mí ìkà nínú. Ó ní Tímótì kìíní orí kìíní yẹn, ó ní ẹsẹ̀ 8 sí 10, ó ní ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti ń lo òfin, bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo nílò òfin nínú ara, nítorí pé ó ti jẹ́ olódodo nínú ẹ̀mí. Ó ti gba òfin tó ga jù òfin Ọlọ́run sínú ara rẹ̀ láti jẹ́ olódodo nínú ìwà àti nínú ìṣe àti nínú ohun tó ń sọ. Ó ti di olódodo, kò nílò òfin. Òfin Mósè là ń sọ nípa rẹ̀ yìí.
ó ní bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọràn. Ọlọ́run ní ṣe wá láláìgbọràn. Bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọràn, fún àwọn aláìwà bí Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn tá a ṣe òfin fún nìyẹn o. Kí òfin yẹn kó lè fi ẹ̀ṣẹ̀ wọn hàn, kí ó lè tọ́ka wọn sí ìdáǹdè lábẹ́ ìsìnrú ẹ̀ṣẹ̀, ìdáǹdè nínú Kristi Jésù tó lè gbà wọ́n lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìsìnrú ẹ̀ṣẹ̀. Fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn, fún àwọn apabàbá àti àwọn apàìyá, fún àwọn apànìyàn. Kì í ṣe àwọn tó mú bọn tàbí mú ikọ̀ tàbí àdá láti fi ṣá òbí wọn nìkan ní apàìyá àti apabàbá. Àwọn tí ò lè bọ̀wọ̀ fún òbí wọn apàìyá apabàbá ni wọ́n. Àwọn tí ò lè gbọ́ràn sóbí lẹ́nu nínú Olúwa apàìyá apabàbá ni wọ́n. Ìwọ tó wá pé ìrònú rẹ lòbí rẹ rò tó fi ṣàìsàn tó fi kú, ìwọ náà ló ṣekú pa wọ́n. Wọ́n tó bá jẹ́ wípé gbogbo ìgbà ni òbí rẹ ń kábàámọ̀ kan bí ọ, ó wà lára àwọn tó lẹ́ẹ̀mí ìkà níbí. Ìwọ náà la lè pè ọ́ ní apabàbá, apàìyá, apànìyàn. Bẹ́ẹ̀ ni Bíbélì wí o. Ó ní fún àwọn agbèrè, fún àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Wọ́n pọ̀ nínú ayé tó ń fi ohun ayé yìí, ohun ènìyàn, ohun ara, àwọn ọkùnrin àti obìnrin fi ń ba ara wọn jẹ́. Fún àwọn ají ènìyàn tà, fún àwọn èké, fún àwọn abúra èké àti bí ohun mìíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè koro. Ó pọ̀ nínú ayé yìí, àwọn ẹlẹ́mìí ìkà nìyẹn. Ọlọ́run á jẹ́ ká dá wọn mọ̀ o. Ọlọ́run á jẹ́ ká yẹ̀ fún wọn o. Ọlọ́run jẹ́ kó bá àwọn ẹlẹ́mìí ìkà dẹ̀wò pọ̀ o. Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ mọ̀ wọ́n yàtọ̀ nínú ayé. Àwọn ènìyàn ìpele méjì náà wà nínú ẹ̀mí inú wọn. A ní àwọn ẹlẹ́mìí tó ní ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo, a sì ní àwọn tó ní ẹ̀mí ìkà, ẹ̀mí èké, ẹ̀mí àìgbọràn, ẹ̀mí àìṣòdodo. Àwọn ẹ̀mí méjì nìyẹn. A tún wá ní àwọn áńgẹ́lì tí a mọ̀ ní àwọn ẹ̀mí, àwọn tí ń ṣiṣẹ́ ẹ̀mí mímọ́, tí ń ṣiṣẹ́ nípa ẹ̀mí mímọ́. Àwọn áńgẹ́lì nìyẹn. Ìyẹn wà nínú ìwé Hébérù kìíní. Nítorí àkókò wa máa sáré kà fún wa ní kọ́mọ́kọ́mọ́. ìwé Hébérù kìíní ẹsẹ̀ keje ó ní, àti ní ti àwọn áńgẹ́lì ó wí pé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. Ẹ̀mí ni wọ́n, áńgẹ́lì ni wọ́n, ẹ̀mí ni wọ́n, torí pé wọn ò ṣe fojú rí. Ẹ̀mí ni wọ́n tó ń ṣiṣẹ́ nípa ẹ̀mí mímọ́. Àwọn áńgẹ́lì là ń pè wọ́n, àwọn ló ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn ní àtipasẹ̀ ẹ̀mí mímọ́, àtipasẹ̀ Ọlọ́run bàbá wa ṣàkóso wọn. Lẹ́yìn rẹ̀ a tún máa rí, ó wà ní ẹsẹ̀ 14 náà nínú orí kìíní Hébérù yẹn. A tún rí àwọn ẹ̀mí àìmọ́, àwọn là ń pè ní àwọn ẹ̀mí àìmọ́, ẹ̀mí búburú tó ń bẹ nínú ayé. Máa ka àwọn ẹsẹ̀ Bíbélì yìí fún wa. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 1. Ó ní pé nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 sí ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́, àwọn ẹ̀mí èṣù nìyẹn, àwọn ẹ̀mí àìmọ́. Ó fi agbára fún wọn láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Ọ̀pọ̀ àrùn ló jẹ́ wípé àtipasẹ̀ ẹ̀mí àìmọ́ ló ti wá. A fún wa lórí ọ̀fẹ́ nípa agbára ẹ̀mọ́ tó ń bẹ nínú wa láti lé wọn jáde. Nítorí náà àwọn ẹ̀mí àìmọ́ ń bẹ nínú ayé, wọ́n sì ń ṣiṣẹ́ búburú, wọ́n sì ń ba nǹkan jẹ́ nínú ayé. A gbọ́dọ̀ dàpọ̀ mọ́ wọn, a gbọ́dọ̀ máa lé wọn jáde. Bẹ́ẹ̀ ni òun náà ló wà nínú ìwé Tímótì kìíní orí 4 yẹn. Ó wà níbẹ̀ nípa ọ̀rọ̀ àwọn ẹ̀mí àìmọ́ tó ń tọ̀yàn jẹ nínú ayé tá wà nísinsìnyí. Ó ní ṣùgbọ́n ẹ̀mí ń tẹnumọ́ pé, ẹ̀mí Ọlọ́run ń tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Ìgbà kẹyìn sí láwa yìí, ọ̀pọ̀ ló sì ti kúrò nínú ìgbàgbọ́. Wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tọ́ni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Àwọn ẹ̀mí tí ń tọ́ni jẹ pọ̀ nínú ayé. Àwọn ẹ̀mí èṣù, àwọn ẹ̀mí tí ń tọ́ni jẹ, àwọn ẹ̀mí búburú yẹn là ń pè ní àwọn ẹ̀mí èṣù. Àwọn ni àwọn ẹ̀mí èṣù tí èṣù fi ń ṣe ìjọba tirẹ̀. Àwọn áńgẹ́lì tó ti ṣubú nígbà tí èṣù ṣe àìgbọràn tó sì tẹ̀lé èṣù láti ṣe ìjọba èṣù. Àwọn là ń pè ní ẹ̀mí àmọ́, àwọn ẹ̀mí èṣù. Wọ́n ń bẹ nínú ayé náà. Wọ́n jẹ́ ìpele ẹ̀mí 4. A sì wá ní bàbá ẹ̀mí. Ìwé Hébérù orí 12 yẹn ẹsẹ̀ 9 fi yé wa wípé Ọlọ́run bàbá ẹ̀mí, Ọlọ́run tó dá gbogbo ẹ̀mí, à ń pè ní bàbá ẹ̀mí. Èyí tí a fi
tí a fi hàn wá nípa ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ náà ń bẹ, ẹ̀mí sì ni. Ẹ̀mí mímọ́ ni òun ló ṣojú Ọlọ́run Bàbá, Ọmọ àti ẹ̀mí mímọ́. Òun ló ṣojú mẹ́ta lọ́kan. Ẹ̀mí náà lòun. Ó wà nínú ìwé Ìṣe àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ 8 yẹn. Ó wà ń bẹ. Nítorí àkókò wa, mo fẹ́ fi àwọn àpẹẹrẹ kan hàn wá. Ẹ jẹ́ n lo àpẹẹrẹ méjì hàn wá lónìí torí àkókò wa. Àpẹẹrẹ Jésù àti Nathaniel nínú ìwé Jòhánù orí kìíní. Jòhánù orí kìíní yẹn, nígbà tí Jésù wo Nathaniel tó wò wípé ẹ̀mí inú rẹ ẹ̀mí dáadáa ni, kò ṣe ẹ̀mí ìkà. Nathaniel, Jòhánù orí kìíní ẹsẹ̀ 47 yẹn, 4 àti 7 yẹn, kí ló sọ? Ní Jésù rí Nathaniel ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó sì wí nípa rẹ̀ pé, wo ọmọ Ísírẹ́lì tòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí. Ìyẹn ni ẹni tí ó ní ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo. Ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo ni. Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá ní pé àwọn kan àbí ìkọ́, àwọn kan àkọ́gbà, pé ọmọ tá bá bí láti léèrè ó yẹ ká kọ́ ní léèrè. Lóòótọ́ ọmọ tá bá bí láti léèrè tá bá kọ́ ní léèrè ó yẹ kó lẹ́mí òtítọ́, ẹ̀mí òdodo lára. Ṣùgbọ́n àwọn míì wà tó yẹ pé àkọ́ ìgbà ń ṣe wọ́n lára wọn. Ńgbà kan dáyé kàkan yan rere, wọ́n yan búburú. Ẹ̀mí inú wọn bá di oyigbi, ó di ẹ̀mí búburú, ó di ẹ̀mí ìkà, ó di ẹ̀mí ẹ̀tàn. Jésù rí Nathaniel níbi, ó ní ìwọ ọmọ Ísírẹ́lì nítòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí. Nathaniel sì wí fún pé, níbo ni ìwọ ti mọ̀ mí? Jésù dáhùn, ó sì wí fún pé, kí Fílípì tó pè ọ́, nígbà tí ìwọ wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́, mo ti rí ọ. Ó rí nínú ẹ̀mí, ó sì mọ̀ wípé ẹni ó ní ẹ̀mí òtítọ́ nínú. Ẹ̀mí mímọ́ lè má tí wá jọba nínú ẹ̀, ṣùgbọ́n ẹ̀mí inú rẹ̀ fún ara rẹ̀ ẹ̀mí òtítọ́ ni. Ẹ̀mí òdodo ni, kò sí ẹ̀tàn ńbẹ̀. Ìwọ náà tó bá wà lónìí tó pé ẹ̀tàn ló gba gbogbo ọkàn rẹ, ló gba gbogbo ara rẹ, ó pọn dandan fún ọ láti ronúpìwàdà o, láti ronúpìwàdà lónìí. Ó ní Nathaniel dáhùn, ó sì wí fún un pé, Rábì, ìwọ ni ọmọ Ọlọ́run, ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ tó pé. Ó mọ irú èèyàn tí gbogbo ènìyàn ń ṣe. Ó mọ ẹni tó lẹ́tàn nínú, ó sì mọ ẹni tí ò lẹ́tàn nínú. Bí onígbàgbọ́ tòótọ́ ṣe gbọ́dọ̀ lo ìrìn àjò ayé rẹ̀ nìyẹn. Gbogbo àwọn tó ń bá pàdé lójoojúmọ́ ó gbọ́dọ̀ mọ̀ wọ́n. Wọ́n jẹ́ ọ̀gá rẹ̀, wọ́n jẹ́ ọmọ iṣẹ́ rẹ̀ ni, wọ́n jẹ́ alábàárẹ̀ rẹ̀, alábàágbé rẹ̀ ni, alábàáṣiṣẹ́ rẹ̀ ni. Ó gbọ́dọ̀ mọ ẹni tó jẹ́ pé ẹ̀tàn ló kúnnú rẹ̀ àti ẹni tó jẹ́ pé òtítọ́ ló kúnnú rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n tún fi àpẹẹrẹ ohun tó ṣẹlẹ̀ sí Jèhóṣáfátì hàn wá ní kọ́mọ́kọ́mọ́ ká tó lọ gbàdúrà lónìí. Jèhóṣáfátì, ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Kíróníkà kejì yẹn ẹsẹ̀ 18 yẹn. Ẹ jẹ́ ká sáré kárí ohun tó ṣẹlẹ̀ sí Jèhóṣáfátì àti Áhábù, ohun tó ṣẹlẹ̀ fún wọn nígbà tí wọ́n fẹ́ lọ sí inú ogun Ramoti Gileadi. Wọ́n ní Jèhóṣáfátì sì ní ọrọ̀ àti ọlá ní ọ̀pọ̀lọpọ̀, ó sì bá Áhábù dáàna. Lẹ́yìn ọdún mélòó kan, òun sọ̀kalẹ̀ tọ̀ Áhábù lọ sí Samaria. Áhábù sì pa àgùntàn àti màálù fún un ní ọ̀pọ̀lọpọ̀ àti fún àwọn ènìyàn tí ó pẹ̀lú rẹ̀. Ó sì rọ̀ ọ́ láti bá a gòkè lọ sí Ramoti Gileadi. Áhábù ọba Ísírẹ́lì sì wí fún Jèhóṣáfátì ọba Júdà pé, ìwọ ó bá mi lọ sí Ramoti Gileadi bí? Òun sì dá a ní ohùn wípé, èmi bí ìwọ àti ènìyàn mi bí ènìyàn rẹ, àwa ó pẹ̀lú rẹ ní ogun náà. Jèhóṣáfátì sì wí fún ọba Ísírẹ́lì pé, èmi bẹ̀ ọ́ béèrè ọ̀rọ̀ Olúwa lónìí. Tó pé Jèhóṣáfátì jẹ́ ènìyàn Ọlọ́run, ó jẹ́ ọba Júdà, Áhábù jẹ́ ọba Ísírẹ́lì. Ẹ rántí Áhábù, òun ni ọkọ Jésíbẹ́lì o. Èèyàn búburú a máa fẹ́yàn búburú. Bẹ́ẹ̀ ni òun ló fẹ́ ọkọ Jésíbẹ́lì. Àwọn tá bá rántí Jésíbẹ́lì àti ìdojúkọ rẹ̀ pẹ̀lú wòlíì Èlíjà, Jésíbẹ́lì yẹn ni. Jèhóṣáfátì jẹ́ ẹni tó fẹ́ràn Ọlọ́run tó sì máa ń ṣe ìfẹ́ ti Ọlọ́run. Ó ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yìí, ó ní lára dáadáa. Ó ní pé bàbá tiẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé mi lè sọ wípé mi tẹ̀lé ẹ lọ, ṣùgbọ́n ká tó lọ jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run bí ogun náà yóò ṣe rí. Nítorí náà ọba Ísírẹ́lì kó àwọn wòlíì jọ 400 ọkùnrin, ó sì wí fún wọn pé kí àwa kí ó lọ sí Ramoti Gileadi lọ jagun, tàbí kí èmi kí ó jọ̀wọ́ rẹ̀. Wọ́n sì wí pé gòkè lọ, Ọlọ́run yóò sì fi lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n Jèhóṣáfátì wí pé
bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì irinwó ọkùnrin wọ́n ti sọ tẹ́lẹ̀ wípé Ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́, lọ jagun, ó borí, ó ṣe gbọ́ ṣàwo. Jehoṣáfátì tó ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ wò wípé irọ́ ohun kankan ò pé nínú ohun táwọn wòlíì ń sọ. Bó tilẹ̀ ti pọ̀ tó ìmú rí wípé nǹkan kan ò pé, kò jọ bí ẹni wípé ẹ̀mí Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ṣùgbọ́n Jehoṣáfátì wípé kò sí wòlíì Olúwa níhìn pẹ̀lú tí àwa ìbá béèrè lọ́wọ́ rẹ̀. Ọba Ísírẹ́lì sì wí fún Jehoṣáfátì pé ọkùnrin kan ń bẹ síbẹ̀ lọ́dọ̀ ẹni tí àwa ìbá béèrè lọ́wọ́ Olúwa, ṣùgbọ́n èmi kórìíra rẹ̀. Kò ṣe ní kórìíra rẹ̀ torí pé òun ló fẹ́ àjẹ́, ó fẹ́ Jésíbẹ́lì, òun náà ìkà ni, ìkà fàjẹ́, ìkà bá di méjì. Ó ní nítorí tí kò jẹ́ sọ àsọtẹ́lẹ̀ rere sí mi láé, bí kò ṣe ibi nígbà gbogbo. Èyí ni ní Mikaya ọmọ Imla. Jehoṣáfátì sì wí pé kí ọba kí ó má sọ bẹ́ẹ̀. Wọ́n sì lọ pé nígbà tí wọ́n pè ẹni tó ránṣẹ́ lọ pé sọ fún pé sọ ohun tí àwọn irinwó wòlíì ti sọ fún kọba kó máa lọ pé àṣírí inú ojú ogun o. Ó ní pé òun ti gbọ́ nígbà tó dé, ó ní ọba máa lọ jagun, ó máa ṣe rere. Wọ́n ní pé rẹ́lẹ̀ inú ara nìyẹn, sọ ohun Olúwa gangan fún wa. Ó lè fẹ́ gbọ́ ohun Olúwa. Ó ní báyìí l'Olúwa wí, ojú ogun tó ń lọ yẹn ibẹ̀ ló ti rópin rẹ̀. Ó sì sọ fún ọ wípé ojú ogun yẹn ni wọ́n ti pa. Ǹjẹ́ mọ̀ wípé Áhábù lọ sójú ogun, ó bá pààrọ̀ aṣọ pẹ̀lú Jehoṣáfátì lójú ogun, wọ́n sì pàpà pa gẹ́gẹ́ bí ohun Olúwa ni. Ó lè gbọ́n ju Ẹlẹ́dàá rẹ lọ. Ó sọ débi wípé ó ní àwọn wòlíì irinwó tí wọ́n sọ tẹ́lẹ̀ yẹn, ó ní ẹ̀mí ẹ̀tàn ló gba ẹnu wọn sọ àsọtẹ́lẹ̀ yẹn. Tẹ́ bá wọnú ẹsẹ̀ ogún yẹn sísàlẹ̀, ó sọ bí ó ṣe ṣẹlẹ̀. Gbọ́ mi lónìí. Jehoṣáfátì yìí ó ní ẹ̀bùn àti orí ọ̀fẹ́ ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ló sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè máa sọ nǹkan kan náà, kò sọ wípé wọ́n sọ nípa ti ẹ̀mí Ọlọ́run, kò sọ wípé, kò fìdí múlẹ̀ wípé ẹ̀mí Ọlọ́run ló ń lò wọ́n. Bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ nǹkan kan náà, ó lè jẹ́ pé ohun ẹnìkan tó yàtọ̀ ni Ọlọ́run ń lò. Ẹ rántí Jehoṣáfátì nínú ìwé Kọ́ríńtì kejì orí 20 ẹsẹ̀ 20 náà ló sọ wípé ìwọ tó bá gba Ọlọ́run gbọ́ la ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, ìwọ tó bá gba wòlíì rẹ̀ gbọ́ ni ó ṣe rere. Nítorí pé ó ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ó fi ara sí ohun Olúwa, ó tẹ̀lé Ọlọ́run, ó fẹ́ràn Ọlọ́run, ó sì ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ló sì mọ yàtọ̀ nínú ohun tó ṣẹlẹ̀ ń bí. Jehoṣáfátì òun nìkan ni agbàlà lójú ogun yẹn. Kò bá ogun lọ bí Áhábù ọba, ṣùgbọ́n nítorí pé ó fẹ́ràn Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ wípé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni, díẹ̀ ló kù kò bá kú lójú ogun, ṣùgbọ́n ó rí àánú gbà nítorí pé ó fẹ́ràn Ọlọ́run. Mo fẹ́ kí ó yé wa lónìí wípé láìsí ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa gba ẹ̀tàn láàyè, ni ó sì gba ìtànjẹ Sátánì láàyè. Mo sì fẹ́ ká mọ nǹkan kan nínú ìwé ìhìnrere Lúùkù orí 10 ẹsẹ̀ 20, ohun tó sọ fún wa. Ó ní ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí pé àwọn ẹ̀mí ń foríbalẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé akọ̀wé orúkọ yín ní ọ̀run. Gbogbo ẹ̀mí ló máa foríbalẹ̀ fún ẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run lára. Gbogbo ẹ̀mí ló wà lábẹ́ àkóso ọmọ Ọlọ́run tòótọ́. Wọ́n tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, ó lè lé àwọn ẹ̀mí òkùnkùn jáde, ó sì lè bá àwọn ẹ̀mí kẹ́mí wí, ó sì lè bá àwọn ẹ̀mí ìkàwé, àwọn ẹlòmíràn tí ó ṣe pé wọ́n lẹ́mí òkùnkùn ṣùgbọ́n ìkà ni wọ́n, ẹ̀mí ìkà ló ń bẹ lára wọn. Ó lè jẹ́ ọ̀gá rẹ̀, ó lè jẹ́ oníbàárà rẹ̀, ó lè jẹ́ alábàágbé, ó lè bá ẹ̀mí inú wọn wí, kó sì mú àwọn ẹ̀mí inú wọn wá sì tẹríba. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí gẹ́gẹ́ bí a ti kà níbí ìhìnrere Lúùkù orí 10 ẹsẹ̀ 20. Ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Nítorí náà àyà rẹ̀ gbọ́dọ̀ já. Ó gbọ́dọ̀ mọ̀ wípé tó bá wà nígbà tí Ọlọ́run tí ó sì ń dàgbà nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lóòótọ́, ó gbọ́dọ̀ mọ àwọn ẹ̀mí, irú àwọn ẹ̀mí tí ó ń ṣiṣẹ́ nínú ayé, tó ń ṣiṣẹ́ láyìíká rẹ, kí o sì lè mọ̀ wípé gbogbo àwọn ẹ̀mí ló gbọ́dọ̀ forí balẹ̀ fún ọ, ló gbọ́dọ̀ tẹríba fún ọ lórúkọ Olúwa, yàtọ̀ sí ẹ̀mí Ọlọ́run ọba tó ń lò ọ́, tó sì ń bá ọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo gbà wá níyànjú lónìí kí a tó gbàdúrà wípé àsìkò yìí, àsìkò ìrònúpìwàdà náà ni. Wọ́n tó bá tí mọ Jésù, tàbí wọ́n tó bá jẹ́ ìkà, ó ń ṣèkà sọ́kọ, ó ń ṣèkà sáya, ó ń ṣèkà sọ́mọ, ó ń ṣèkà sí gbogbo ènìyàn tó mọ̀, ó kàn mọ́ tara rẹ nìkan ṣá, ó ń gbègbè ayé tó wù ọ́. Inú túbú ló wà, inú túbú sì ló ń lọ. Àǹfààní yìí wà fún ọ, ó sì wà fún ọ wípé
ó yìí lè yọ̀ǹda fún Jésù, kó jọ̀wọ́lẹ̀ fún Jésù, kó fàyè rẹ̀ fún Jésù, kó lè já ọgbà lọ́wọ́ ìparun, kó lè já ọgbà nínú túbú. Jésù ló lọ wàásù fún àwọn ẹ̀mí tó ń bẹ nínú túbú, òun náà ló ń wàásù fún ọ lónìí, ló ń gbẹnu mi sọ̀rọ̀ wípé kó fàyè rẹ̀ fún Jésù, kó juwọ́lẹ̀ fún, kó lè gbà ọ́ là, kó lè mú ọ lanu ayé já láì jẹ́ ẹran fún àwọn ọ̀tá, láì jẹ́ ẹran àwọn àjẹ́, láì jẹ́ ẹran àwọn oṣó. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó ń fẹ̀mí àjẹ́ ṣe ju pé kán fi yànyàn jẹ lọ. Àwọn ẹ̀mí kẹ̀mí ohun tó ń fi ṣe pé láti fi yànyàn jẹ lọ. Ìwé mọ́ sọ pé èṣù wá láti ṣe kíni, láti jí, láti pa àti láti parun. Ohun tó ń fi àwọn ẹ̀mí kẹ̀mí ṣe nìyẹn. Wọ́n náà tó bá ní ìkàlára, ohun tó pàpà ṣe náà nìyẹn. Nítorí pé ìwọ tó bá ní ìkàlára, ìwọlé ẹ̀mí òkùnkùn wá, ìwọlé ẹ̀mí àìmọ́ wá láti ṣe iṣẹ́ ìránṣẹ́ wọn láyé. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́ pé àsìkò tó fún ọ láti fàyè rẹ fún Jésù. Ìwọ tó bá mọ̀ pé o ṣe tán àti fàyè rẹ fún Jésù, mo fẹ́ kó gbàdúrà yìí pẹ̀lú mi. Kó gbàdúrà pẹ̀lú mi pé Jésù Kristi ọmọ Ọlọ́run, mo ti gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ láti ọkàn mi wá pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó wá gòkè ire ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Baba. Láti òní lọ mo jẹ́wọ́ rẹ tọkàntọkàn ní Olúwa àti olùgbàlà mi. Wọnú ayé mi wá, wọnú ọkàn mi wá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, kọ orúkọ mi sínú ìwé ìyè, tẹ́wọ́ gbà mí kí o sọ mí di àtúnbí lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn, aṣọ di àtúnbí. Láti òní lọ adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Láti òní lọ akọrúkọ rẹ sínú ìwé ìyè. Láti òní lọ ohun àtijọ́ ti kọjá lọ, ohun gbogbo di titun nínú ayé rẹ. Mo sì gbàdúrà fún ọ pé gbogbo ohun rere tí ẹnìkan ò rí ṣe nínú ìran rẹ, láti òní lọ nítorí orúkọ Jésù tó dìrọ̀ mọ́, ó yá bẹ̀rẹ̀ sí ní ṣe. Ajá ọgbà lọ́wọ́ túbú ẹ̀ṣẹ̀, lọ́wọ́ túbú àwọn ẹ̀mí àmọ́, lọ́wọ́ túbú ìparun. Ajá ọgbà a sì fún ọ ní òmìnira Kristi. Bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé titun nínú Kristi Jésù Olúwa wa. Àmín. Gbogbo àwa tá a gbọ́ ohùn Olúwa lónìí nípa ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe, ìwọ náà gbàdúrà pé Olúwa fún mi lórí ọ̀fẹ́ o láti dàgbà nínú ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Mo fẹ́ mọ àwọn ẹ̀mí, mi ì fẹ́ bọ́ sábẹ́ ẹ̀tànjẹ Sátánì, mi ì sì fẹ́ di ẹran fún àwọn àjẹ́ àti oṣó àti àwọn ẹ̀mí búburú tó ń bẹ nínú ayé. Mi ì fẹ́ di ẹran fún ọ. Mo gba orí ọ̀fẹ́ láti ní orí ẹ̀bùn ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí yàtọ̀ lónìí. Ó yá gbàdúrà ẹ̀ fún Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Wọ́n tó bá fẹ́ fi fún Olúwa, àǹfààní bẹ fún ọ lákòókò ìsáré fi fún Olúwa. Bó ṣe wà lórí pẹpẹ, àwa tá ń jọ́sìn lójoojúmọ́ àmọ́ bá ṣe ń ṣe, ó yá fi fún Olúwa tọkàntọkàn ní o. Bí inú rẹ ò bá dùn sí, di owó rẹ mú, di ìṣúra rẹ mú. Ṣùgbọ́n bí inú rẹ bá dùn sí, tí o bá fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ó máa tẹ̀síwájú, kí o sì máa ṣe rere níwájú Olúwa, ìwọ náà fi lélẹ̀ fún Olúwa láti bu ọlá fún Olúwa. Àbò fẹ́ ṣọrẹ wòlíì, àbò fẹ́ bá wa dàpọ̀ nínú ìrere bí a ṣe ń ṣe ohun gbogbo tá à ń ṣe láti mú kí ìrere kó tàn kálẹ̀ ní gbogbo àgbáyé. Mo gbàdúrà bó ṣe ń fi fún Olúwa, ọwọ́ rẹ ò ní wálẹ̀ mọ́ láyé, ọwọ́ rẹ yóò máa ga, yóò sì máa ga sí. Owó ò ní tán mọ́ ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni owó a máa bá owó, a máa bá ọrọ̀, a máa bá ọrọ̀ lọ́wọ́ rẹ ni. Ìjẹ́ gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn yìí tó tẹríba sábẹ́ ìpè yìí lórúkọ Jésù lónìí, mo gbàdúrà ọ̀sẹ̀ yóò fọ rere fún wa. Bí oṣù yìí ṣe ń paradà sí oṣù mìíràn, ìtàn wa kó yí padà sí ògo. Mo pa láṣẹ, ó yá gbogbo àfojúsùn wa kó di ẹ̀rí, gbogbo èròǹgbà wa ní rere kó di ẹ̀rí. Gbogbo ohun tá à ń gba Ọlọ́run gbọ́ fún lórúkọ Jésù, k'Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Ọ̀sẹ̀ yóò fọ rere fún wa. A fi ohun rere yí wa ká. Àní bọ́ sínú páńpẹ́ ọ̀tá, àní bọ́ sínú túbú ọ̀tá o. Bẹ́ẹ̀ ni gbogbo ipá àwọn ẹ̀mí òkùnkùn, gbogbo ipá àwọn ẹ̀mí búburú lórúkọ Jésù, Ọlọ́run parun lórí wa àti lórí ìdáwọ́lé wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àpapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ̀ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ tí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti ìsìn lọ àti sí láéláé. Àmín, àmín. Lórúkọ Jésù Kristi, àmín. A ó bára wa pàdé, á tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ yìí nípa oore ọ̀fẹ́ olùgbàlà lọ́sẹ̀ tó ń bọ̀. Títí di ìgbà náà, ire o.